òtítọ́ ni wọ́n mọ̀ sọ, òtítọ́ ni wọ́n mọ̀ sọ, àní òtítọ́ ni wọ́n mọ̀ sọ, irọ́ ò ta mọ́ o, òtítọ́ ni wọ́n mọ̀ sọ, àbà òtítọ́ ni wọ́n mọ̀ sọ, òtítọ́ ni wọ́n mọ̀ sọ, òtítọ́ ni wọ́n mọ̀ sọ, irọ́ ò ta mọ́ o, òtítọ́ ni wọ́n mọ̀ sọ. Àníṣe òtítọ́ ni wọ́n mọ̀ sọ, òtítọ́ ni wọ́n mọ̀ sọ, òtítọ́ ni wọ́n mọ̀ sọ, irọ́ ò ta mọ́ o, òtítọ́ ni wọ́n mọ̀ sọ. Òtítọ́ lèmi ọmọ sọ, irọ́ ò tà mọ́. Òtítọ́ ó dọ́jà ó dọ̀ wọ́n, irọ́ dọ́jà ó kùtà. Àṣírí ọba Olúwo ti tú. Ẹgbẹ́ mò ń sọ fún yín níbi àwọn fídíò tí mo ti ṣe sẹ́yìn rẹpẹtẹ. Ntọ́ bá ti fà á táṣírí ọba Olúwo bá fi tú, àṣírí mufti ìlú Ìwó ti tú. Àṣírí bàbá Wàsíìrì ìlú Ìwó ti tú. Òtítọ́ ni wọ́n mọ̀ sọ, òtítọ́ ni wọ́n mọ̀ sọ, òtítọ́ ni wọ́n mọ̀ sọ, irọ́ ò ta mọ́ o, òtítọ́ ni wọ́n mọ̀ sọ. Ẹ bá mi jó ẹ̀yin èèyàn, bá mi jó, òtítọ́ ni wọ́n mọ̀ sọ, òtítọ́ ni wọ́n mọ̀ sọ, irọ́ ò ta mọ́ o, òtítọ́ ni wọ́n mọ̀ sọ. Òtítọ́ lèmi ò mọ̀ sọ, òtítọ́ o ilẹ̀ mi wà lórí ẹ̀, òtítọ́ àtòdodo. Ẹ rí i pé mo sọ fún yín wípé Olúwo di gẹrẹwu ni. Olúwo kì í ṣọba, Olúwo kò kí ń ṣe ọba gidi, Olúwo kò kí ń ṣe ọba tó ṣe fi tọrọ ọba, Olúwo kò kí ń ṣe ọba ilẹ̀ Yorùbá ni. Olúwo ó ti pa gbogbo àṣà, èdè, ìṣesí, gbogbo ìmúra wa ó ti padà sí ti Haúsá Fúlàní bòròró. Ẹ rí i pé mo ti ń bá a fà bọ̀ tipẹ́, ṣùgbọ́n mo máa ń sọ fún yín wípé gbogbo àwọn fídíòs tí mo ti ṣe sẹ́yìn, ẹni tó bá wo fídíò titun tó bá lórí ọ̀fẹ́, olóríire tó bá rí fídíò mi titun wò tẹ́ẹ̀ tí subscribe, olóríire tó bá rí fídíò mi titun wò tẹ́ẹ̀ tí wo channel mi rí, mo kí yín kú oríire. Òtítọ́ ni wọ́n mọ̀ sọ, òtítọ́ ni wọ́n mọ̀ sọ, òtítọ́ ni wọ́n mọ̀ sọ, irọ́ ò ta mọ́ o, òtítọ́ ni wọ́n mọ̀ sọ. Ẹ bá ń filu sí i, òtítọ́ ni wọ́n mọ̀ sọ, òtítọ́ ni wọ́n mọ̀ sọ, òtítọ́ ni wọ́n mọ̀ sọ, irọ́ ò ta mọ́ o, òtítọ́ ni wọ́n mọ̀ sọ, 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 irọ́ ò ta mọ́ o, òtítọ́ ni wọ́n mọ̀ sọ. Olúwo dígẹrẹ ó ti lù wó kú lérí oyè. Kò sọ́gbọ́n tó fẹ́ dá sí i, kò sí ọgbọ́n tó fẹ́ dá sí i, àti pariwo. Mo ti ṣe fídíò àìmọye lórí ọba Olúwo yìí, àti ẹ̀ gbọ́dọ̀ pé lọ́ba mọ́. dígẹrẹ ó ti lù wó, dígẹrẹ ó ti lù wó ìní eléyìí ọ̀tọ̀ sọ́ba, ṣùgbọ́n àárí àwọn ọba bú, àwọn afọbajẹ àárí wọn bú, àárí wọn dálẹ́bi. Tíyàn bá mọ̀ wà téèyàn ó wù ni tí wọ́n wá fi ru eléyìí jọba. Ẹ rí i pé mò ń sọ fún yín pé kò tọ́ sọ́ba ká má pè lọ́ba mọ́. dígẹrẹwu tìlú Ìwó. Òtítọ́ ni wọ́n mọ̀ sọ, òtítọ́ ni wọ́n mọ̀ sọ, òtítọ́ ni wọ́n mọ̀ sọ, irọ́ ò ta mọ́ o, òtítọ́ ni wọ́n mọ̀ sọ. Òtítọ́ lèmi ò mọ̀ sọ. Mo kí gbogbo wa kú oríire, mo kí wa kú oríire nílẹ̀ Yorùbá. Gbogbo ariwo tá à ń pa, gbogbo ariwo tá à ń pa, tá à ń kẹ̀hún sọ̀rọ̀, tá à ń bá Olúwo sọ̀rọ̀ ní gbogbo ìgbà, tá à ń ké torí pé àgbà tí ọba kẹ̀hún sọ̀rọ̀ yọ kẹtàn sáré. Ọba ilẹ̀ Yorùbá ni, ilẹ̀ Yorùbá ló ti jọba, àwa Yorùbá la fi ọ́ jọba. O sì gbé àṣà wa, o gbé gbogbo òṣè wa, ọ̀ṣọ́ di tàwùsá. Tó bá tún yá, borí ẹ bá tún tọ̀nù, torí ẹ yí, ó tún lọ́ba Ìgbò ní ẹ́. Gbogbo ìyẹn ọ̀yà wá lẹ́nu o. Ìgbò tí ń fagbó, tó gbé igbó dání, tó ń wé rísílà, tó ń wé nínú tírè báyìí nínú yàrá rẹ nú ààfin, tó sì ní wọ́n máa rìkọ́ọ̀dù ẹ tí wọ́n ń lọ tí wọ́n ń bọ̀ wájú rẹ báyìí, tó tún wá pósìtì ẹ jáde.
àtìgbà mo ti mọ̀ pé ìwọ ti ṣe ọba yàn. Òtítọ́ ni wọ́n máa sọ, òtítọ́ ni wọ́n máa sọ, àbá òtítọ́ ni wọ́n máa sọ, irọ́ ò ta mọ́, òtítọ́ ni wọ́n máa sọ. Olúwo Dígẹrẹ tìlúwo ó kú ń bẹ́ẹ̀, ọ̀sọ́gbọ́n tó fẹ́ dá sí i. Ẹ rí i wípé mo ti tẹnu mọ́ tipẹ́. Nítorí tó dẹ̀ máa ń jẹ́ kínú mi ó dùn ni wípé ẹ̀yin tẹ́ ẹ bá ṣẹ̀ṣẹ̀ jẹ́ viewers tuntun, ẹ̀yin olóríire tẹ̀sí bá channel mi pàdé, ẹ̀yin olóríire tẹ̀sí bá fídíò mi pàdé, ẹ wá wò ó nísàlẹ̀ rẹ̀ lọ́wọ́ ọ̀tún, ẹ rí tí wọ́n kọ subscribe, 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 ẹ fìkà tẹ̀ lórí, yóò paradà yóò di subscribe, yóò gbèdí sẹ́yìn, yóò wá di subscribed, yóò wá gbé aago kékeré kan sẹ́gbẹ̀ẹ́, aago yẹn ò nírú báyìí, ẹ mọ́ láfíra ẹ̀fọ́ ti aago yẹn mọ́lẹ̀, aago yẹn ó yí padà, yóò wá di aago oríṣi mẹ́ta, yóò wá tò wá látòkè, tòkè ń pátápátá tí wọ́n kùnú rẹ̀ ní dúdú tàbí funfun, tí wọ́n kọ AWL sẹ́gbẹ̀ẹ́ rẹ̀, òun gangan ni kẹ́ ẹ tó fi ka tẹ̀, ẹ gba notification nìyẹn. Ní kété táwọn fídíò mi bá ti ń jáde, ní kété táwọn láìfù bá ti ń jáde, ní kété táwọn ṣọ́ọ̀tì bá ti ń jáde, gbogbo ohunkóhun tó bá lè òkè mọ́ sí lórí channel mi, ẹ̀yin lẹ́kọ̀ọ́ máa rí mi wò bí ìran. Òtítọ́ ni wọ́n máa sọ, àbá òtítọ́ ni wọ́n máa sọ, òtítọ́ ni wọ́n máa sọ, irọ́ ò ta mọ́, òtítọ́ ni wọ́n máa sọ. Dígẹrẹ Olúwo ó kú ń bẹ́ẹ̀, a ti pariwo, a ti fún ẹ nímọ̀ràn, ó ń ṣe bí ẹni tó wise, ó ń ṣe bí ẹni tó ní skọ́skọ́ lórí, ojú ẹ̀ máa já Dígẹrẹ Olúwo. Mo padà bọ̀ ká wá gbádùn ètò. Ẹ káàbọ̀ padà sórí channel mi. Gẹ́gẹ́ bí ìṣe mi, ẹ rí i pé àwọn ọmọ Yorùbá kú oríire, àwọn ọmọ Yorùbá kú oríire, àwọn ọmọ Yorùbá kú oríire. Mo wá kí bàbá wa ẹni ńlá ẹni yìí, Chief Dr. Sunday Adeniyi Adeyemo aka Igbohosa gragagagaga bàbá kẹ́ ẹ pẹ́ lórí ilẹ̀ fún wa, kẹ́ ẹ pẹ́ lórí ilẹ̀ bàbá pẹ̀lú ẹ̀mí gígùn àtàlàáfíà tó péye. Mo kí bàbá wa Professor Banjo Akintoye pẹ̀lú gbogbo àwọn professors tó kù. Àgbà ọ̀dàlẹ̀ ẹ kó wa jẹ̀pẹ́, àjọdélẹ̀ lérí ni àmì àṣẹ. Mo kí bàbá wa Koiki Media, ẹ kú iṣẹ́ takuntakun. Mo kí gbogbo àwọn medias tó kù, gbogbo àwọn tó já síwájú nínú ètò Yorùbá Nation. Mo kí gbogbo yín pé a kú oríire tí òtítọ́ ń fira ẹ̀ hàn. Yorùbá máa gòkè àgbà. Gbogbo àwọn tó jẹ́ olùdínà, gbogbo àwọn tó jẹ́ ìtàkùn, gbogbo àwọn tó jẹ́ obstacle, gbogbo àwọn tó jẹ́ ìṣòro fún Yorùbá Nation, Ọlọ́run máa fojú wọn hàn lẹ́yọ kọ̀ọ̀kan ni. Bẹ́ẹ̀ ni èyí tá a bá sọ̀rọ̀ tá a tù gẹ́gẹ́ bí mo ṣe máa sọ wípé a gbọ́dọ̀ bá wọn jà. Ẹni tá a bá ké fún tí ọ̀gbọ́, ọwọ́ ara ẹ̀ náà ni ó fi múra ẹ̀. Olúwo ó ti múra ẹ̀, pálábó Olúwo ti ṣégi. Dígẹrẹwu tìlúwo la máa pè, a gbọ́dọ̀ pè lólúwo mọ́. Òtítọ́ ni wọ́n máa sọ, àbá òtítọ́ ni wọ́n máa sọ, òtítọ́ ni wọ́n máa sọ, irọ́ ò ta mọ́, òtítọ́ ni wọ́n máa sọ. Bàbá wa His Imperial Majesty ẹni ńlá ẹni yìí ẹni àpọ́nlé bàbá wa ọba Ghandi, bàbá wa ọba Fọlábí Ọláoyè Ọládùnní Ghandi Òrùmọ gẹ́gẹ́ ìkẹta. Kádé ọpẹ́ lórí bàbá, mo sí fìlà forí adé. Kádé ọpẹ́ lórí bàbá, kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀, káwọn ẹ̀sìn ọba kí wọ́n jẹ kó pẹ́, kírùkẹ̀rẹ̀ ọpẹ́ lọ́wọ́ kó dọ́kínní, káṣí ọpẹ́ lẹ́nu lọ́kàn ní kéṣe bàbá. A ò ní sílẹ̀ tẹ́, a ò ní ṣìṣe. Ilẹ̀ Yorùbá ò ní dàrú, l'Ògbómọ̀ṣọ́ ò ní dàrú, káwọn ẹ̀sìn ọba kí wọ́n jẹ kó pẹ́ lọ gbáà. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí gígùn, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí àlàáfíà fún bàbá. Gbogbo ìgbà là ń ṣàdúrà fún yín, àdúrà ti mọ yín bàbá. Ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí gígùn, ìlú Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́. Bàbá ẹ kú sùúrù. Òtítọ́ ni wọ́n máa sọ, àbá òtítọ́ ni wọ́n máa sọ, òtítọ́ ni wọ́n máa sọ, irọ́ ò ta mọ́, òtítọ́ ni wọ́n máa sọ. Òtítọ́ lèmi ọmọ sọ. Òtítọ́ ni jáde tèmi wà fún bí nǹkan bá ṣe ń lọ, bó ṣe ń lọ la máa gbé síta fún wa. Òtítọ́ àtòdodo òun làwọn máa gbé jáde. Òtítọ́ ni wọ́n máa sọ, òtítọ́ ni wọ́n máa sọ, òtítọ́ là ó máa sọ, irọ́ ò ta mọ́, òtítọ́ là ó máa sọ. Mo kí n kú oríire bàbá ọba Ghandi, mo kí yín kú oríire. Ìdí oríire tí mo lè fi ń kí yín ni wípé ẹ rí wípé àwọn Arọ́bàfin ìlú wo ló ti bẹ̀rẹ̀?
ìlú Ìwó ni ló ti bẹ̀rẹ̀ ẹ rí ọ̀kan báyà tẹlẹkù ó yẹ kó ti yé wa aláyàtẹlẹkù táyẹn máa ń pè ní bàbá ìgbìrà ìpè ìgbìrà ni àwọn kan nílẹ̀ ìgbìrà ló ti wá àwọn kan ní áfù Yorùbá áfù ìgbìrà ni èmi ọmọ yìí tó jẹ́ mẹ́bọ̀ tí wọ́n sáyà tẹlẹkù báyìí ẹ rí pò ń lọ sí kejì Dígẹrẹ Ìlú Ìwó àṣírí wọn ti tú àṣírí wọn ti tú nítorí bá fi tẹ kórópọ̀ Olúwo ibo láláyàgbègbè tí wà á sáré kàbàkàbà òtítọ́ ni wọ́n sọ àbà òtítọ́ làwọn mọ̀ sọ òtítọ́ ni wọ́n sọ irọ́ òtá mọ́ òtítọ́ làwọn mọ̀ sọ. Bàbá wa Ọba Ghandi mo kí n kú oríire, bàbá wa Chief Olóyè Sunday Igboho mo kí n kú oríire, bàbá wa Chief Professor Banji Akintoye mo kí n kú oríire, bàbá Koiki Media mo kí n gbogbo àwa tá a jẹ́ ọmọ Yorùbá Nation, gbogbo àwọn lọ́balọ́ba wa mo kí wọn látòkè délẹ̀ a kú oríire àṣírí Olúwo ti tú ẹ̀rí pa ń pariwo ń jọ sí tí wọ́n bá wí eléyìí wọ́n ní kò rí bẹ́ẹ̀ tí wọ́n wí tọ̀hún yóò ní kò rí bẹ́ẹ̀ nísìn àwọn tí ó ẹ̀tọ́ ìjọba lé lórí ni ló ṣe fídíò jáde yìí à ń wí sí ìyàwó pípẹ́ gẹ́gẹ́ ti gbiná báyìí kedere ti bẹ́ wò àwọn tó ọlọ́jọba lé lórí àwọn tó jẹ́ ìjọ wá ń dílé àwọn tó lẹ́tọ̀ọ́ àtijọba àti ń pè lọ́mọ ọba Olúwo àwọn náà ti dìde báyìí àṣírí ẹ̀ ti tú Dígẹrẹ Ìlú Ìwó àṣírí ẹ̀ ti tú àṣírí ẹ̀ ti tú ọmọdé sọ àgbà sọ olétí ẹ̀ di elétí ikún olótí ẹ̀ di oní etí ẹ̀ ti di ọba tó bá ti dúró nídùú wípé àfi kó wọn ta ìran Yorùbá ọba tó bá ti dúró nídùú wípé àfi kó wọn fi ìran Yorùbá ṣẹ̀sín ọba tó bá ti dúró nídùú wípé àfi kó wọn fojú ìran Yorùbá ṣàwa kó wọn fojú ẹ̀ gbolẹ̀ ọba tó bá ti dúró nídùú wípé gbogbo àwọn bàbá wa ọba yòókù táwa ń tẹríba fún tá à ń pọ́n wọn gẹ̀gẹ̀ bá a ṣe ń pọ́n wọn náà gẹ̀gẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n wá ní gbogbo àwọn eléyìí ọ̀já mọ̀ nǹkan kan lójú ẹ ó tiẹ̀ tó èyí tí ń gbáwọ́ fọwọ́dù fún mufti ìlú Ìwó àbí ṣé mufti ni àbí mufti àṣírí gbogbo yìí ti tú mufti ìlú Ìwó àṣírí yìí ti tú ẹ wo alẹ́ yìí ibi tá à ń bá lọ yọ kọjá bẹ́ẹ̀ máa ẹ gbọ́ pitipiti ọ̀rọ̀ tẹ́ ẹ̀ tí ì gbọ́ rí pa ìlú Ìwó ẹ gbọ́ àṣírí tẹ́ ò tí ì gbọ́ rí létí yín ò tí ì gbọ́ rí nípa Dígẹrẹ Ìlú Ìwó gbogbo ẹ̀ lẹ́gbọ́ lálẹ́ yìí ẹ sẹ́ mọ̀ tẹ́lẹ̀ mi ká lọ ẹ mọ̀ pé fídíò tèmi ní tuntun désàlẹ̀ kòkò ni òtítọ́ ni n ò mọ̀ sọ àbà òtítọ́ ni n ò mọ̀ sọ Dígẹrẹ Ìlú Ìwó òtítọ́ ni n ò mọ̀ sọ mufti ìlú Ìwó òtítọ́ ni n ò mọ̀ sọ irọ́ òtá mọ́ òtítọ́ ni n ò mọ̀ sọ mo jó lẹ́lẹ́gbẹ̀ẹ́ mo tún gara ojó èmi kẹ̀ mo tún gàdí ẹ̀yìn jó ni òtítọ́ ni n ò mọ̀ sọ àbà òtítọ́ ni n ò mọ̀ sọ irọ́ òtá mọ́ òtítọ́ ni n ò mọ̀ sọ òtítọ́ la mọ̀ sọ. ẹ̀yin ẹ wo ẹ rí i pé àwọn òṣìkà wọn ò dáa àwọn alábòsí ò dáa mufti ìlú Ìwó tí ò rí ìlú rẹ̀ tó mufti ìlú Ìwó tí ò rí ìlú rẹ̀ tó ẹ rí i pé mo ti sọ̀pọ̀lọpọ̀ fídíò sẹ́yìn tí mo ní wọn bí àáfàá náà re wọn ò bí àáfàá náà re ìlú Ìwó tí ó dúró wájú ọba Kútáǹtì tí ó dúró níwájú Kútáǹtì Abdulrasheed Àkànbí ìlú fẹ́hùn lóyè tí ó dúró níwájú rẹ̀ tí ó pọ́n wọn ó ṣe wáàsí fún tí ò ní fara gba ìfọ́tí ẹ wo bàbá tó jẹ́ igbákejì rẹ̀ Olúwo káì Kútáǹtì wọ́n ní bàbá ń wọ olùbá ó ní ẹlẹ́mú bàbá tó tóbi lọ́mọ onígbákejì rẹ̀ onígbákejì Olúwo tí ó bá sí Olúwo ńlé gbára báyìí automatically àṣẹ dẹnu bàbá yẹn ni automatic bàbá yẹn máa pàṣẹ lọ ni ó tó dìgbà tó Olúwo bá tó dé ó ní ẹjẹ lẹ́ẹ̀kan lọ́rùn ẹ̀ wọ́n wá dá àbáyé dùbúlẹ̀ gbígbà fẹ́ du ẹran léyà èkè tó ṣe yọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn yọ èyí tí bàbá ń di bàbá ní èmi mo ní gbogbo lẹ́kẹ̀ mi èmi mo fowó rà fúnra mi bẹ́ẹ̀ bá yọ mí ló yẹ jẹ́ máa kó lẹ́kẹ̀ mi lọ wọ́n ń já ọmọ Ọlọ́run lẹ́kẹ̀ kúnlẹ̀ èyí tó ṣe yọ wọ́n yọ agídí ló fi bàbá yìí lóye lè má mú rẹ̀ táláyà kìndìkìndì yẹn
tí ń sọ wípé wọn ò lè yọ ẹnìkan wọn ò lè yọ kinní ṣé bí sojú rẹ̀ báyìí ni Olúwo fi fa lèmọ́mù rẹ̀ bọ́lẹ̀ lórí mọ́ńbàrí lọ́jọ́ Jímọ̀ bí wọ́n ṣe sọ fún wa tọ́fà bọ́lẹ̀ lórí mọ́ńbàrí ọgbọ́n láwà ní kúrò lórí ẹ̀ ó yá kómi ọ̀bọ bẹ́ẹ̀ kí lolúwo báyà kí àyà bá ń pè èyí kíndìkíndì ẹ̀ kí lórí ṣe sí njọ́ yẹn kí lórí ṣe sí tẹ wá dúró tẹ wá fúnkùn mọ́ ẹ̀ tí ẹ̀ tó bẹ́ẹ̀ rárá tẹ wá ń ha ní ha tẹ̀lé hándù yín àṣẹ tẹ̀lé pándù wò tẹ wá ń pa fún bàbá wa sọ ti gbé Ògbómọ̀ṣọ́ bàbá ẹ̀ kú sùúrù ti gbé yín lékè àwọn eléyìí ti tẹ́ wọ́n ti tẹ́ ọ̀rẹ́dì òtítọ́ ni wọ́n mọ̀ sọ àbà òtítọ́ ni wọ́n mọ̀ sọ irọ́ òtá mọ́ òtítọ́ ni wọ́n mọ̀ sọ dígẹ̀rẹ̀ Olúwo òtítọ́ ni wọ́n mọ̀ sọ mufti ìlú òtítọ́ ni wọ́n mọ̀ sọ irọ́ òtá mọ́ òtítọ́ ni wọ́n mọ̀ sọ. ti Sunday Adéníyì Adéyẹmọ èké Ìgbòho mo bá yín dúpẹ́ mo bá yín yọ̀ gbogbo ọmọ Yorùbá nation mo bá wa yọ̀ mo dúpẹ́ ẹ rí i pé wàhálà wọn pọ̀ ń luwo ni wàhálà pọ̀ ẹ rí i pé mo ṣe fídíò kan jáde láì àìpẹ́ yìí tí mo ní èsì ni pé kí wọ́n padà ta ìlú Ìwó fáwọn bòròró gbogbo tí mo wá sọ sẹ́yìn yẹn ìwọ̀n amẹ́nubà fẹ́rẹ́ ń gé lórí lọ kéékèèké tí mo wá gé lórí lọ kéékèèké ẹ wá lótìtọ́ rẹ̀ lálẹ́ yìí lẹ́ẹ̀fì wá gbà wípé channel yìí Masterbeast MTV ọkọjá bẹ́ẹ̀ àwọn fídíò tẹ́ bá ti wò sẹ́yìn ẹ mọ́ ẹ̀kàn má lérò pé akànwé akànṣe fídíò lásán ẹ má lérò pé mo kàn ṣe fídíò lásán kalẹ̀ ní ti ń lọ nínú ìlú tó jẹ́ original tó jẹ́ òtítọ́ tó jẹ́ òkodoro lèmi ń gbé kalẹ̀ tẹ́ bá náà fi à ń sọ fún apẹ́ ẹni tó bá ti lóore ọ̀fẹ́ tó rí fídíò titun tẹ́ bá ti wò ó tán ẹ subscribe bá ṣe subscribe ti sọ síwájú ẹ tẹ notification button láti kó o pé pátá látòkè délẹ̀ kó má kú kan lábẹ́ fídíò yìí gangan ẹ̀rì tí a kọ JOIN membership ni ẹ fi ká tẹ̀ ẹ follow rẹ̀ tó bá ti kọ successful ẹ darapọ̀ mọ́ membership yẹn lábẹ́ fídíò yìí gangan ẹ̀tún ní tí a kọ THANKS super thanks yẹn ẹ tó fi ká tẹ̀ ẹ follow rẹ̀ tó bá ti kọ successful ẹ ń darapọ̀ nìyẹn ẹ wà ara àwọn fídíò míì tí ó jáde wọ́n ń pè Premiere fídíò yìí thumbnail ẹ̀ lẹ́rìí ẹ wàá rí tí wọ́n kọ notify me sórí rẹ̀ wọ́n wá fi aago kékeré kan sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ báyìí notification bẹ́ẹ̀ ẹ fi ká tẹ̀ mọ́ láfira ìyẹn ni wípé fídíò yẹn bó ṣe jáde yẹn ẹ lè rí one time yẹn ó ti ní time tí wọ́n kọ sí lórí pé ló máa ṣí rẹ̀ ló máa jẹ́ wíwò tó bá ti wá tásìkò tó máa ṣí automatically notification rẹ̀ á wá sọ́dọ̀ yín ìdí nìyẹn o tó láwọn èèyàn ń pè mí pé àmọ́ bá ṣe subscribe mo ní kò kọ́ ẹ̀ ní sanwó ọ̀fẹ́ ní subscribe ọ̀fẹ́ ni subscribe Ọlọ́run gbọ́ ọ̀fẹ́ ló bá dé ọ̀fẹ́ ni subscribe ṣe wá le tó bá wọn wá ti wò sàlẹ̀ fíìmù yìí lọ́wọ́ tún SUBSRIB ìfìkà tẹ̀ lórí yóò di subscribe yóò gba aago sẹ́gbẹ̀ẹ́ fọwọ́ tẹ aago yẹn aago tó wà lókè fọwọ́ tẹ̀ ọ subscribe ọ̀tẹ̀ notification bẹ́ẹ̀ nìyẹn ilé ayé wo ní bàjẹ́ jíjẹ mímu wo ní nira o iṣẹ́ bíntín báyìí owó ńláńlá ni ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà ń padà bọ̀ alẹ́ yìí jẹ́ àgbọ̀ pìtìpìtì ọ̀rọ̀ mo ń padà bọ̀. ẹ káàbọ̀ padà sórí channel wa méje pé channel mi mọ́ ẹ káàbọ̀ padà sórí channel wa ìpadàbọ̀ Abija ó le koko ní ojú ẹja ṣe é rí gbogbo ẹ̀dá tó bá dúró nídùú wípé ìmọ̀tara ẹni nìkan lòún mà gbogbo ẹ̀dá tó bá dúró nídùú wípé ọ̀rọ̀ ara òun nìkan ńlọ́kan òun tẹlòmí ọ̀kan òun àwọn ẹ̀dá tí ń sọ yìí ni àti tó wà nípò àgbà tó wà nípò ọlá tó wà nípò òyì gẹ́gẹ́ bí ọba ìlú ẹ rí i pé bàbá ọba Ghandi wọ́n máa ń ti ọ̀rọ̀ kan mọ́nu wípé àwọn wá sin ìlú ni kì í ṣe pé àwọn wá jẹ̀lú àwọn tí Ọlọ́run ti pa àwọn ilé tẹ́lẹ̀ àwọn ti dèyàn ńlá àwọn ti dolókìkí káwọn tó jọba àwọn ṣetán láti wá náwó àwọn láti fi túlù àwọn ṣe ní àtìlẹ̀ àwọn ẹwà nìyẹn pé táwọn gangan bá nídìí ilẹ̀ àwọn ń ralẹ̀ ni ṣe rí fídíò tó ń bọ̀ lẹ́yìn eléyìí àbí kéèyàn subscribe yóò tún lè ju eléyìí lọ ẹ tún rásìrí yẹn náà wípé àwọn ń fowó ra ilẹ̀ ni àwọn ò gbalẹ̀ anybody àwọn ò lo authority ọba ipò ọba wípé ká máa fi gbalẹ̀ bí máa gbalẹ̀ lọ́hùn máa gbalẹ̀ wájú máa gbalẹ̀ lẹ́yìn máa gbalẹ̀ onílẹ̀ tó sì mọ̀ wípé àwọn ni wọ́n ní báwọn ò ṣe yẹn o ṣe rí gbogbo development bí bàbá wa ń ṣe
His Imperial Majesty Ọba Afọlábí Ọláoyèládùnní Ghandi Olúmọgẹgẹ kẹta. Bàbá yìí gorí àléfà ìrùpẹ́ ti tó ọdún 2 àbọ̀ báyìí. Ní ìrùpẹ́ ti tó ọdún 2 báyìí lórí àléfà. Tí wọ́n bá wá tó bẹ́ẹ̀ kò lè ju àráǹdì yẹn lọ. Mo bá bàbá dúpẹ́, mo bá yín yọ̀. Ẹ wo iṣẹ́ ribiribi, ẹ wo iṣẹ́ takuntakun tí bàbá yìí mú owó lápò ara wọn. Kómi Ògbómọ̀ṣọ́ lè jí 5 million, ọ̀hún bóyá 9 million ni bàbá fi kalẹ̀. Àwọn ọ̀rẹ́ wọn náà tó dá nǹkan bí almost 30 million. Kó tó di pé àwọn aráàlú náà tún wá ń dáwó. Omi Ògbómọ̀ṣọ́ ti jí, wọ́n ti ń pọn omi tap water nínú ìlú Ògbómọ̀ṣọ́. Ẹ wá rí yẹn, kò ì pọ́dún 2 o, kàsàkàsà lẹ rí bàbá késekése ń bọ̀. Kò ì pọ́dún 2, kò ì pọ́dún 3, kò ì pọ́dún 5 o. Ẹ wo àwọn àlàkalẹ̀ tí bàbá Ọba Ghandi là kalẹ̀. Ẹ wo meeting fábà ń pè town hall meeting tí wọ́n lọ ṣe ní Ìrẹsàádú. Mo fi sọ pé ẹ̀yin tẹ́ bá wo fídíò titun, ẹ dákun ẹ tún padà sẹ́yìn. Ẹ wo àwọn fídíò tí mo ti ṣe sẹ́yìn. Àwọn ọ̀rọ̀ tí mò ń sọ yìí, ẹ máa wá òtítọ́ rẹ̀ sẹ́yìn. Kó má dàbí ẹni pé a kàn ń sọ̀rọ̀ kò lótìtọ́ gbogbo tí mo bá sọ, mo ti fi ṣe fídíò sẹ́yìn. Tẹ́ wò ó, tẹ́ gbádùn ẹ̀ tá kẹ́kọ̀ọ́ ń bẹ̀. Kò sí ní táwọn wo fídíò fún ni pé láti lo ilé ayé wa ní rere. Ká wo ń tọ́ dáa, ká wo sí ní tí ò dáa. Gẹ́gẹ́ bí ọba Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́, ọba tó dáa, ká wá fi wé ọba tí ò dáa dígẹrẹ Olúwo. Ṣe rí pé word and opposite nìyẹn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni a máa kẹ́kọ̀ọ́ rere ń bẹ̀ ni. Ẹ wo iṣẹ́ ribiribi tí bàbá Ọba Ghandi tí wọ́n ń ṣe. Àkọ́kọ́ tó kọ́ yà mí lẹ́nu ni wípé bí bàbá yìí ṣe jọba gbàrà, wọ́n sì tọ́ gbogbo ibi tọ́mọ Ògbómọ̀ṣọ́ wà pátápátá throughout the world. Gbogbo ibi táwọn ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ tí wọ́n ń gbé, gbogbo ilẹ̀ Haúsá ni wọ́n lọ bẹ̀, ni wọ́n tọ̀ lọ bẹ̀ tí wọ́n lọ wò wọ́n. Gbogbo ìlú òyìnbó pátá, gbogbo ibi táwọn ọmọ Ògbómọ̀ṣọ́ wà, ni bàbá yìí lọ bẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan tí wọ́n lọ bẹ̀ òǹkálukú wò. Bàbá ńlá sí àṣeyọrí nìyẹn, number 1. Ẹlẹ́ẹ̀kejì ni wípé kí ni àníyàn mi gangan, ìyẹn bàbá wa Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́. Wọn láwọn ìjọba rí ẹ̀kan lèyàn jọba, wọ́n sì ti jọba. Ọlọ́run ní yọ yín kúrò ńbẹ̀ bàbá, Ọlọ́run ní yọ yín kúrò ńbẹ̀, àárẹ̀ ò ní yọ yín kúrò ńbẹ̀, wọn ò ní gbé yín lọ bàbá, àní fi yín ṣàwátì, ẹ̀mí yín ó gùn lọ kánrin kése pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà. Kí ni tó tún kàn láti ṣe? Bàbá wa fi ń yé wa wípé ẹni ó bá jọba wá sí ìlú nípa, kì í pé èèyàn gà kan ókè bí fáànù Ìgbò yóò wá pa gidi borí. Ní tí ìlú bá ń fẹ́ lọ́mọ bá wọn fẹ́, sí báwọn ló ṣèjọba lé lórí. Tí yàtọ̀ ọba tiẹ̀ wá wà ẹ́ jọ sọ tẹ́ gbọ́ra yíyé ni tẹ́ fẹ́nu ẹ̀gún ibì kan. Mo bùn ọ àbí ìfẹ́ ọ́sàgbà mo bùn ọ. Olóòfẹ́ túlù ṣe táwọn ìlú bá láwọn ọgbà. Ẹ wo ń tó ṣẹlẹ̀ ní ẹ̀yìn mọ́ṣáláṣí Ògbómọ̀ṣọ́, mọ́ṣáláṣí Central Mosque, mọ́ṣáláṣí Jímọ̀. Wọ́n fẹ́ wó ṣọ́ọ̀bù, àwọn ṣọ́ọ̀bù àlòkù tó wà lẹ́yìn rẹ̀ yẹn tí ń dọ̀tí mọ́ṣáláṣí yẹn. Táwọn tó wà ńbẹ̀ gan tí gbogbo pánú ẹ̀ ń jò. Kí wọ́n ó ṣe ẹnìkan fẹ́ joyè, wọ́n ní àwọn ò ní gboyè. Ẹ rí wípé àṣírí Olúwo tú. Àṣírí Olúwo tú lálẹ́ yìí, ó tú pátápátá ni tí ò lè bù mọ́. Ẹ rí pé bàbá Ọba Ghandi táwọn bá fẹ́ joyè lọ́dọ̀ wọn, bàbá ò ní mi ní gba kọ́bọ̀ lọ́wọ́ ẹ, mi ní gba 1 kọ́bọ̀ lọ́wọ́ ẹ. Lọ́wọ́ àárín ìlú, ibi tó bá ti bàjẹ́, ibi tó bá kù díẹ̀ káàtó, tàbí ibi tẹ́ ẹ rálàfo kan pé a bá ṣe nǹkan báyìí síbẹ̀ yóò wúlò fún gbogbo àwọn ọmọ ìlú, ẹ lọ ṣe. Bí bàbá ṣe ń gba nǹkan lọ́wọ́ wọn nu o. Ẹ wá rí wípé bẹ́lẹ̀ bá fẹ́ joyè á tún lù ṣe, bíjọ̀n bá fẹ́ joyè á tún lù ṣe, bóbìnrin bá fẹ́ joyè á tún lù ṣe agbára ẹ bá ṣe ká mọ́, bọ́kùnrin bá fẹ́ joyè á tún lù ṣe agbára ẹ bá ṣe ká mọ́. Ẹ má jẹ́ ntàn ibi eré bí àwàdà, Ògbómọ̀ṣọ́ ti ń di small London. Ó yàtọ̀ sí wo eruku ní kùlà. Ìlú wo àwọn kan ń gbowó, àwọn ń kó àpò ni. Aṣọ ní rárá yìí, wọ́n ní oníléeṣẹ́ kankan, kò ní ọ̀nà kankan tó ń gbà wọlé fún un. Gbogbo ìgbà kóhun tó dọba, jígólò wọn ní ṣe ń lu òyìnbó. Ẹ̀mọ̀ tẹ́ ń pè jígólò bí ìgbèyàn ń ṣe ẹjẹ̀ ń dà á pè. Bí àtẹ̀yàn ń ṣe tí ń tẹ̀lé òfin káàkiri tí mo sọ ẹ ti yé yín, ń pè balógun lẹ́yìn òbí. Olúwa ẹ̀fọ́ nìkan bá balógun lẹ́yìn òbí wọn ní ṣe ń Canada táwọn èèyàn ń lọ tí wọ́n ń kó mọ́tò ribiribi wálé, tí wọ́n ń kó owó ńláńlá owó gidi tí wọ́n ń kó wá sí orílẹ̀-èdè táwọn ń dá léṣẹ́ kalẹ̀. Kò ní léṣẹ́ lọ́hùn-ún, kò sì ní léṣẹ́ lórílẹ̀-èdè yìí. Ìtọ́fàánù
làwa fi ń gba gbogbo àwọn afọbajẹ mọ̀ràn tìlú Ìwòyí ẹ jẹ́ kó kọ́ gbogbo ilẹ̀ Yorùbá lọ́gbọ́n. Ọba Adígẹrẹ tìlú Ìwòyí ẹ jẹ́ kó jẹ́ ọgbọ́n fún gbogbo ilẹ̀ Yorùbá ẹ̀yin afọbajẹ, abẹ̀yìn lórúkọ t'Ọlọ́run ọba ẹ̀yin bàbá wa. Ẹ jẹ́ kó jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ilẹ̀ Yorùbá. Kẹ́ tó lè fọba kan jẹ, ẹ yẹ̀ wò dáadáa. Ẹ yẹ̀ wò, ẹ wé rẹ̀ níbi tí ń gbé gangan tẹ́ ti fẹ́ lọ mú wá. Bó ló ṣe rí bẹ́ẹ̀? Kí ni fi ń jẹun bẹ́ẹ̀? Kí lọ́rọ̀ ajé ti ń ṣe bẹ́ẹ̀? Iléeṣẹ́ wo ló ní? Ọ̀nà wo ní ń gbà táṣírí ẹ̀ fi ń bò ń bẹ́ẹ̀? Ìyún àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì ni wípé nílùú rẹ̀ gangan ẹ ṣèwádìí ẹ̀ lọ́nà tó tọ́, lọ́nà tó yẹ. Tẹ́ bá ti wá rí gbogbo àníyàn tẹ́ rí pé kílíà wípé eléyìí o kìí sọba tí ń kó ebi bọ̀ wá pé bí ń bẹ lórílẹ̀‐èdè yìí ebi ń bẹ kọ́là wà ń bẹ ni o. Ìjà bá tún wá lọ gbé ọba wá nílùú òyìnbó tàbí nílùú kan tẹ́ lọ gbé wá tó tún wá kó ebi wá, ẹ rí i pé ọba kájẹ̀mọ́ pé lọ́ba Adígẹrẹ Olúwo, ẹ rí i wípé àrékèrèké rẹ̀ pọ̀, ọgbọ́n pọ̀. Gbogbo à ń mójútó ẹ̀sìn Ìsìláàmù tó wá gbà lọ́sàn gangan, tó wá gbé kárí lọ́sàn gangan yìí, ẹ rí i pé mọ̀sán fi pọ́ gbà fúra sí. Ọ̀rọ̀ lọ́wọ́ ṣẹlẹ̀ yìí, ó ti ṣẹlẹ̀ báyìí, ojú kálukú ti kílíà, yóò sì kílíà dáadáa lálẹ́ yìí, torí ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àṣírí níbi fídíò tí mò ń ṣe fún yín yìí. Ọ̀pọ̀lọpọ̀ àṣírí ó hàn. Ẹ rí i pé ń sọ ńgbà kan wípé ọba kan kò gbọdọ̀ talẹ̀, ẹnìkan kan ò gbọdọ̀ talẹ̀, pé tí ìjọba bá ń gbélé iṣẹ́ kan bọ̀ wá, ibo ni wọ́n kọ́ lé iṣẹ́ sí. Àṣírí yìí ẹ gbọ́, ẹ farabalẹ̀, ẹ jẹ́ kájọ mọ́ tọ́ lọ kẹ́jẹ́ ẹ̀yẹn sàmọ̀ tẹ̀lé mi lẹ́yìn. Ẹ rí i pé ó múra kankan gbà yẹn, kí sì lọ́ fàjà. Wọ́n ní àwọn ọba tó wà lábẹ́ rẹ̀, ṣe mọ̀ pé Olúwo gangan tìlú Ìwòyí ni wọ́n ló tún láwọn ọba lábẹ́. Ká má parọ́ tara wọn ló láwọn ọba lábẹ́. Ọwọ́ á pàṣẹ fáwọn ọba ní wípé tí wọ́n bá ti ta ilẹ̀, rìsíìtì ń bẹ lọ́wọ́ òun nílùú Oǹdó ni o, ìlú tí èsì pé ibi tí ń jọba ni o. Àwọn náà nílẹ̀ tiwọn, ti ibi tẹ́tẹ́ nìkọ̀ọ̀kan wọn ti ń jọba, wọn ní ẹ̀sìn pọ̀. Tí wọ́n bá ti wá talẹ̀ tẹ́kọ̀ máa gba rìsíìtì lọ́dọ̀ rẹ̀. Sẹ́ni wọ́n bá gba rìsíìtì náà kan wọn ó kówó fún. Ẹwà rí yẹn, àwọn yẹn wá yarí mọ́ ọ lọ́wọ́ pé táwọn amòmó tó bá náà ni. Ṣé àwọn wá dìndìnrìn tó bá ní àwọn ò lè gbà? Inú fi yí sí wípé ẹnìkan kò ní talẹ̀. Ẹ̀dẹ̀ yìí mọ́wọ́, ẹ̀dẹ̀ rí wípé òun pẹ̀lú ọba kan náà tójú ẹ̀ wú. Wọ́n lọ rọ́ọ̀ṣì ẹ̀ṣẹ́ fún bàbá yẹn, wọ́n lọ rọ́ọ̀ṣì ẹ̀ṣẹ́ fún tí èsè díẹ̀ bàbá àgbàlagbà, wọ́n lọ kó ẹ̀ṣẹ́ fún gidi. Wọ́n ní nǹkan bíntín báyìí ni ló fa àìgbọ́ra ẹni yé. Kàkà tí ọba ó fi ṣàlàyé lọ́nà ẹ̀rọ, ẹ̀ṣẹ́ ló fi dá bàbá lóhùn. Wọ́n lọ kọjá bẹ́ẹ̀, ẹ rà sí rí ìyẹn náà. Lẹ́yìn ń sọ fún yín wípé sẹ́ẹ̀rọ̀ bàálù wo ó ti ta Ìwó gangan, ó ti ta Ìwó, ẹgbàá sírí rẹ̀. Ọlọ́run kó bá wa gba ìlú Ìwó padà sílẹ̀ Yorùbá ni. Ó ti tàlú Ìwó. Ẹ wo ìgbà kan, bàbá wa Chief Sunday, Dr. Sunday Adéníyì Adéyẹmọ aka Ìgbòho Òòṣà, kọ́lọ̀ rẹ̀ mi bàbá yìí fún wa, kọ́lọ̀ rẹ̀ mi bàbá. Ẹ wo ìgbà táwọn darandaran yìí tí wọ́n ń pa àwọn èèyàn ríbíríbí ní sáìdì Ìgbòho, ní sáìdì Ìgànná, ní sáìdì Ìpàpó, gbogbo bẹ̀yẹn lọ tọ́jà wípé tí wọ́n ń dáko gan. Àwọn àgbẹ̀ ọlọ́kọ́ ńlá kún bẹ́ẹ̀, ọlọ́kọ́ kéékèèké kún bẹ́ẹ̀. Àwọn wèrè darandaran yìí wọ́n wá dẹranu oko wọn, wọ́n joko lọ ṣúà, wọ́n ń ba oko jẹ́, wọ́n ń bá wọn lóbìnrin sùn, wọ́n sì ń pa wọn ní oko. Ẹ rí i pé ẹ má jẹ́ ká tara wa, àfẹ̀dá tí bá ń parọ́ nìkan ló kù. Kò síbi wọn ò ti máa hàn wá lè mọ́ ní Yorùbá yìí, kò síbi tí wọn ò ti máa hàn wá lè mọ̀, kò síbi tí wọn ò ti máa hàn wá lè mọ̀ o. Ọlọ́run ló sì mọ bí wọ́n ti rí tí ń gbé kọ́rùn, pòpò tí ń gbé kọ́rùn ni Ọlọ́run ló mọ bí wọ́n ti rí. Bí wọ́n bá sọ̀rọ̀ jù báyìí, wọ́n ta ń pòpò ni tàbí kí wọ́n sa ní àdápa. Ẹ wo iye ọ̀ràn tí wọ́n ti dá sí wa lọ́rùn ilẹ̀ Yorùbá. Ṣé báwa náà ń gbọ́dọ̀ wọn? Ṣé bá ń gbélé Haúsá? Ṣé bá ń gbélé Ìgbò? Ṣé bá ń gbé àwọn orílẹ̀-èdè míì? Ẹ̀mí ló lẹ́yìn rí tíran Yorùbá ẹ̀yà tiwa
tá a kó àdá lọ́wọ́ tá a káàkiri lọ́wọ́ tá a ń pa àwọn ìran míì nígbà tí yẹn bá ń pẹ́ mọ́nú igbó. Ẹ̀mí èló lẹ́yìn rí wa tá a kóra wa jọ tá a han àwọn ìran míì lẹ́yìn tá a hàn wọ́n lè mọ̀. Ẹ̀mí èló lẹ́yìn rí ẹ̀mí èló ẹni bá ní orí ó ṣe fídíò ẹ̀ jáde ó gbé jáde. Àwọn darandaran yìí náà ni nílùú wọn gangan wọ́n ń pa wá. Ní ìlú tiwọn gangan wọ́n kàn dìde lọ́sàn-án kan òru kan ni bí gbèyàn fa nǹkan yó tó mú nǹkan yó wọ́n kàn máa pa àwọn etí ìbá ti sẹ̀yà wọn ni. Tàbá sì fà lọ fà bọ̀ kò sẹ́ni wọ́n rí múnú wọn kò sẹ́ni wọ́n pa nú wọn. Wọ́n tún wá wà lórí ilẹ̀ tiwa yìí gangan wọ́n tún máa wálé mọ̀. Àìmọye fídíò ní à ń ṣe jáde pa àjọ nílẹ̀ ni àlélé àwọn kúrò lórí rẹ̀ kò sí táwọn olè foko wá sí. Ẹwà àárín yẹn àwa ti rí wípé ọgbọ́n tí wọ́n ń dá ó ní wípé wọ́n fẹ́ dá ebi kalẹ̀. Tí mò ń sọ ti yé yín wọ́n fẹ́ ba àwọn oko wa jẹ́ pátápátá pé ká mọ̀ ráyè lóko mọ́ tá a bá gbọ́ oko báyìí kẹ́rù ọmọ bóńkálukú láti lóko ibi tọ́kàn lọ́mọ̀ àwọn tọ́kàn lọ́mọ̀ ọ̀pọ̀lọpọ̀ òkú ti sùn sínú oko ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ti sọdá láàbò ara. Mo rí fídíò kan àánú ṣe mí ọwọ́ méjèèjì wọ́n ti gé bàbá yẹn wọ́n gé ọwọ́ ẹ̀ méjèèjì ní kalẹ̀ tí ọ̀sọ́gbọ́n kankan. Ìyàwó rẹ̀ nínú ló jẹ ìyàwó rẹ̀ ní ń bá wọṣọ ìyàwó rẹ̀ ní ń tábà fún la ilaha illallah rasulullah sallallahu alaihi wasallam. Ṣé ayé náà nìyẹn? Ẹ wá wò ó nígbà tí wọ́n ń dáràn ní gbogbo sáìdì Ìgbòho yẹn tí bàbá wa Chief Dr. Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣà tí wọ́n fárígá ń gbà yẹn àtàwọn ọmọ Yorùbá yìí pé ẹ sì wá pa wá tán lórí ilẹ̀ wa. Ẹ tún wá ní pé àwọn tó bá dáko ń bẹ̀ yẹn àfi kó máa gba rìsíìtì lọ́dọ̀ yín ẹ̀ ní fi màálù jẹ oko wọn nílò lórí ilẹ̀ wa lórí ilẹ̀ Yorùbá wọ́n sì tún ń pàṣẹ fún wa. Wọ́n wá lẹ́nu tó jọ̀gà wọn ń bẹ̀ ẹ̀jẹ̀ mọ̀ pa fọ́jú ni kò ríran rárá ṣùgbọ́n gbà pé èèyàn ni àṣẹ tó bá pa ń bẹ̀ múlẹ̀ kéèyàn ó tó dá oko ń bẹ̀ àfi kéèyàn ó rí ibi Ọlọ́run jẹ́ ìrántí orúkọ ẹ̀ kí n tó parí fídíò yìí àfi kéèyàn lọ rí tẹ́ ẹ̀ bá rí tẹ́ fi 30 hectares tẹ́ fi dáko lọ súà kí lè o tó mọ ẹ̀ ní bàǹkan kan bẹ̀ wọ́n fi màálù jẹ́ ni tí wọ́n bá dẹ̀ bá yẹn ń bẹ̀ lọ́sàn gangan mi ò bá pa ẹnìyẹn díẹ̀ ló máa kù ẹ wo tí wọ́n fojú wá rí ìgbà wọn wá lé wọn kú òun ẹ rí i pé táìmù kan wà tí bàbá Chief Sunday kásápé lápapọ̀ Yorùbá ní àpapọ̀ ohun àwọn ọmọ Yorùbá pé àfẹ́yìn ẹ kú òun gbogbo eré àyẹn tí wọ́n kó ẹrù wọn tí wọ́n kú òun bẹ́ẹ̀ ẹ má jẹ́ ká tara wa ìní dígẹrẹ ìlúwo ti ànọ́ọ̀sì nígbà ìgbé kan máa bọ̀ ń wò ó ní kí wọ́n máa bọ̀ nílùú Ìwó ní tí mò ń sọ yìí kéde pé mò ń parọ́ àti fi ṣe fídíò sẹ́yìn mo fi láwọn fídíò tuntun tẹ́ bá wò ẹ má jẹ́ ọmọ tuntun nìkan ẹ padà sẹ́yìn ẹ lọ wọ àwọn èyí tí mo ti ṣe lọ sẹ́yìn gbà ẹ wò ó lọ ẹ̀rí pátá tó ìyọ́nù gbogbo àwọn ọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹ̀rí pátá ti fi ṣe fídíò sẹ́yìn ẹ wà á rí ìtumọ̀ rẹ̀ kókòdó ọ̀rọ̀ rẹ̀ ní bó náà ń pè ní ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ẹ wà á rí bí àwọn fídíò tá a ti ṣe ẹ wà á fi hàn wípé òótọ́ ni ọ̀rọ̀ tí à ń sọ kò dé pàǹparọ́. Olúwo dígẹrẹwu tìlúwo ó ní gbogbo àwọn darandaran yìí àwọn dandan kan mọ kóbò wá lúwo ẹ má jẹ́ ká tara wa wọn ni a bá sí lọ lúwo wọn sí lọ lúwo etí wọn ń ṣẹlẹ̀ gangan lúwo báyìí ẹ rí àṣírí rẹ̀ lórí àwọn bòròró yìí ẹ rí àṣírí rẹ̀ paríparí rẹ̀ ọba tó bá jẹ́ ọ̀lẹ ń fún yín ní example ọba méjì tàbọ̀bà ẹyọ kan ǹjẹ́ ẹ má jẹ́ àárín jìnnà ẹ jáde Ológbòmọ̀ṣọ́ ẹ wo bàbá wọba Ghandi ẹ wo iye tí wọ́n ń ná sí títì ìjọba tó bá di ìgbà òjò tí gbogbo ó ṣe pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ gbogbo àwọn mọ́tò tí ń bọ̀ wọ́n mọ̀ takú s'Ógbómọ̀ṣọ́ ni tí ò ní rọ́nà lọ àwọn tí ń bọ̀ láti Èkó lọ sọ́nà ilẹ̀ Haúsá ò ní rọ́nà lọ àwọn tí ń bọ̀ láti ilẹ̀ Haúsá lọ sí Èkó wọn ò ní rọ́nà lọ àwọn tí ń bọ̀ láti sáìdì Òṣogbo wọlé wọn ò ní rọ́nà lọ ẹwà nìyẹn ó níye tí bàbá wa ń ná lápò ara wọn tá a rí fídíò rẹ̀ báyìí tí wọ́n náwó ribiribi lórí títì láti pé kí títì yẹn kó má ba ìlú jẹ́ kó má ba dúkìá jẹ́ tó Ògbómọ̀ṣọ́ bá wá jẹ́ ìlú tó jẹ́ wípé òní ń dá mọ́tò dúró tí wọn ò ní lè lọ mọ́ sórúkọ eré ní àbúrúkọ burúkú ó ní iye owó tí bàbá wa yìí ná tọ́lọ́ sì gbà fún wọn ó sì ṣiṣẹ́ o then ẹ wo àwọn ètò development agbéluga tí bàbá yìí ń dáwọ́lé lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n ń ṣe empowerment tí wọ́n ń kó àwọn oníṣẹ́ ọwọ́ jọ àwọn oníṣòwò tó ní tí wọ́n fi ń ràn wọ́n lọ́wọ́ tí wọn ò dẹ̀ dá dúró tí wọ́n ń ṣe tí èsì pé bóyá abẹ́lẹ̀ ni èyí tí wọ́n ń ṣe lábẹ́lẹ̀ ọ̀tọ̀
àwọn tí wọ́n ṣe ń ta gbagba ò níye ẹwà rí yẹn. Atúngbọ́dẹ tó ń sọ̀rọ̀ ń pa iná nẹ́pà báyìí pé iná nẹ́pà ò dáa l'Ógbómọ̀ṣọ́, kì í dẹ̀ ṣe rọ́, èmi náà ti gbé bẹ̀ rí. Iná nẹ́pà ò dáa rárá. Wọ́n ti tún sọ̀rọ̀ lórí ẹ̀ wípé àti Ìlọrin náà ti supply náà wá s'Ógbómọ̀ṣọ́, wọ́n dá iná tiwọn yọ tí ó mọ̀ ṣiṣẹ́ dáadáa. Ìgbésẹ̀ ti ń lọ lórí ẹ̀ báyìí, kọ́lọ́n kó gbà fún bàbá yìí. Ṣé wàá fi irú ọba yìí ẹ fi wé Dígẹrẹ Òtìlú Ìwó? Dígẹrẹ Òtìlú Ìwó tó wá lọ gorí mọ́tò tí wọ́n ti ń pín 1,000 sọ́nà tí yẹn ń gbà ṣèlú nìyẹn. Ẹ wo iye 1,000 tí wọ́n ń dì mọ́ra wọn lọ́wọ́ táwọn èèyàn ń fàya lọ́dà pé èmi mo kọ́ mu èmi kí mo kọ́ mu. Ẹ wo èyí tẹ́ ti tẹ̀ mọ́lẹ̀. Irú ìlànà tó ṣe yẹn gbọ́ yẹ kíjọba ó mu. Ká máa dọ̀tí owó orílẹ̀-èdè yìí, ká máa dúró mọ́tò, ká máa fọ́n owó, kán máa tẹ owó mọ́lẹ̀, kán máa ya owó mọ́ra wọn lọ́wọ́. Ṣé àpò ọ̀tọ̀ tó jẹ́ kí ìjọba ó gbé, ìjọba ó sì padà ṣiṣẹ́ lórí yẹn. Then gbogbo ọ̀nà tí èèyàn ń rìn tí wọ́n fi mú development bá ìlú kọ̀ọ̀kan bàbá yìí kọ̀ọ̀kan, torí pé kò níṣẹ́ lọ́wọ́ ni ló fi lọ fara ẹ̀. Wọ́n ní kìrìsìtẹ́nì ni náà, wọ́n ní kìrìsìtẹ́nì ni. Kódà àwọn kan ní wọ́n ní píkṣọ̀ rẹ̀ lọ́wọ́ bí ó ti wọ sùtánà. Lóòkè ó ṣe pẹ́ sìn lèmi ń takò, ní tó bá wọn kálukú ni ló lè ṣe. Ṣùgbọ́n gbà tó rí i pé kò sọ́nà àti jẹ, kò sọ́nà àti mu. Ṣé pé báyọ̀ bá ti jọba ó ṣòro fún láti máa lo oko lọ roko. Ó sì ṣòro fún yàn pé lọ kọ́mpìnì lọ ṣiṣẹ́. Ó sì ṣòro fún yàn pé mo fẹ́ gba iṣẹ́ oṣù lábẹ́ ìjọba tí mo bá ti kú òun ọ̀lẹ́ wa máa sọba. Ṣé pé kò rọrùn àfi kéèyàn ti ṣiṣẹ́ kalẹ̀ gẹ́gẹ́ bí bàbá ọba Ghandi. Àfihàn wọn o, Ọlọ́run là ń yìn. Gẹ́gẹ́ bí àwọn ọba Ọ̀ọ̀ni of Ifẹ̀, àwọn ti ṣiṣẹ́ kalẹ̀. Ọlọ́run ti gbàdúrà wọn, wọ́n ti firun dúdú ṣiṣẹ́. Ipò ọba ti dirun funfun, wọ́n wá ń sinmi, owó ń wọlé ní dollars, ní pound sterling, ní euros, ní náírà. Olúwo ò ṣe nǹkan kan. Wọ́n láwọn obìnrin ń tẹ̀lé King Canada. Wọ́n ló ìyàrá obìnrin ní sùn káàkiri, wọ́n lólúwo ọ̀dá yàrá ní. Odidi ọba ìlú kò mọ̀ pé òun ọ̀jọba, tó bá sì mọ̀mọ̀ pé odidi ọba lòun ti wá, ìsìn trọ́bù pé òun ò di ọba, síbẹ̀ yóò múra lẹ̀ di ọba ni. Èyí ò múra lẹ̀ ní kó tó jọba. Torí pé o ti mọ̀ pé tó bá ti jọba kò rọrùn fún ẹ láti máa lọ dáko. Àfi tó bá máa fowó ṣe, tó bá ti wá lówó ńlẹ̀ tẹ́lẹ̀ bò lọ fẹ́ rìn. Ń ló mú tó fi gbẹ́sìn Ìsìlámù kárí o. Ẹ jẹ́ kó yé yín, à ń já yín sí ni ẹ̀yin èèyàn o. Ẹ̀sìn Ìsìlámù yìí kan wọ́n ní iná ni wọ́n ní kó yẹn bá ń pè ní sọ pé ń ṣe tẹ́lẹ̀ o. Kò sẹ́sìn Ìsìlámù ní í ṣe, wọ́n ní Christian ní o. Ṣùgbọ́n kò ní ọ̀nà kankan, kò ní iṣẹ́ kankan tó ti ṣe kalẹ̀, kò ní ilé iṣẹ́ kankan tó ti ṣe kalẹ̀ nínú òyìnbó àbí tó dálẹ̀ lórílẹ̀‐èdè yìí tó lè máa jẹnẹrétì owó wá fún un. Ọ̀nà wo ló lè rìn ni ló fi fàdí sọ mọ́ àwọn Haúsá Fúlàní bòròrò. Ló fi gbẹ́sìn Ìsìlámù kárí, ló fi gbé kárí ní wọ́n ń ba ìran Yorùbá jẹ́, ní ń ba gbogbo àṣà wa jẹ́, gbogbo òṣèṣì wa, ìmúra wa, gbogbo ẹ̀ ní ń bàjẹ́. Sọ̀rọ̀ pé Fúlàní bòròrò gọ̀ ni àwọn ń gbowó fún ẹ kọ́ ọmọ ná, kọ́ ọmọ fi gbatẹ́gùn. Ṣé wọn ò ní gbàdí lọ́wọ́ ẹni? Àwọn gbàdí, àwọn gbé ọmọ bòròrò lé lọ́wọ́ kọ́fẹ́. Ṣérú ọba yẹn sọ́ba wa ni? Kì í sọba ilẹ̀ Yorùbá rárá, kì í sọba ilẹ̀ wa. Àwọn gbé ọmọ bòròrò fún tó fáìn. Ọya máa fẹ́ gbé sáàfin. Ọba tó rí rẹ̀ bá wá pé, ọba tó bá mọ tí ń ṣe, ọba tó bá jẹ́ pọ́n dásà àti ìṣe Yorùbá mọ̀, ọba tó jẹ́ pé ọmọ tó dìrò mọ́ba tó ń jẹ́ nínú ààfin. Ẹ̀mí èló lẹ́yìn rọ́ba ilẹ̀ Ìgbò tó fẹ́ Yorùbá tó fẹ́ Haúsá? Ẹ̀mí èló lẹ́yìn rí ọba Haúsá tó fẹ́ yọmọ Yorùbá sínú ààfin tàbí fọmọ Ìgbò sínú ààfin? Tolúwo yìí number 1 throughout the world. Tí ẹ number 1 o, tí ẹ làkọ́kọ́ tó gbé ọmọ bòròrò sínú ilé tí ń bímọ fún un, tí wọ́n ń ṣe ìyàwó ní Ṣùlọ́kà. Owó tó ń gbà lọ́wọ́ tó rò pé àwọn gọ̀ ni. Gbogbo ọ̀nà lolúwo yìí dúró láti ta ilẹ̀ Yorùbá. Ṣẹ́kó ti ta Ìwó. Tírù yẹn bá bímọ ń sìn tó bí ọkùnrin jọ tó bí obìnrin jọ, tó bá dọjọ́ iwájú tí ò ní máa du ipò ọba. Ẹ wàá rí yẹn. Ṣé bòròrò ní máa jọba ń lù wò? Dẹ́n gbogbo àwọn bòròrò Fúlàní tó ní ọmọ darí bọ̀ sọ́dọ̀ òun, wọ́n ní ẹ ti pọ̀jù aráàlú lọ báyìí. Wàhálà ti wọ̀ wó o. Wàhálà ti wọ ìlú Ìwó. Wọ́n ní àwọn bòròrò tí Dígẹrẹ Ìlú Ìwó, gbogbo àwọn bòròrò tí wọ́n lé káàkiri àgbáyé tí wọ́n ń pààyàn nínú oko, tí wọ́n ń ṣiṣẹ́ láabi, Ìwó ló ní gbogbo wọn kó wá. Ṣé nǹkan sọ lórí, ó fi ṣe fídíò jáde ńgbà yẹn gan, kì í pa ń parọ́ mọ́. Òun gangan ṣe fídíò jáde tó ní wọn máa bọ̀ wá. Ọba Fúlàní lòun, ọba bòròrò lòun, wọ́n ti wá kúnbẹ̀ digbí. Iná mú mi tako Mass Burial TV wípé ọ̀rọ̀ tó sọ yẹn kò fọgbọ́n kò fọlákàyè.
ó fi làákàyè gbé ọ̀rọ̀ yẹn sílẹ̀ ọ̀fọ̀gbọ́n gbé ọ̀rọ̀ yẹn sílẹ̀ kó tó máa sọ pé bàbá wa His Imperial Majesty ọba Afọlábí Ọláoyè Ọládùnní Gándì wípé ọba Fúlàní ni wọ́n, sórí pé ó ṣe mistake. ẹni tó yẹ kó o pè lọ́ba bòròró ò pé, ẹni tó yẹ kó o pè lọ́ba Fúlàní ò pé, ìyẹn ni Dígẹrẹ tìlú Ìwó Kútáǹtì ọba Brasidi Àkànbí ìlú Fẹ́hùn lóyè. ó ní gángan lọ́ba bòròró lọ́ba Fúlàní ó fẹ́ bòròró sínú ilé, ó yìí tún ní gbogbo àwọn ọ̀nà bòròró kó máa gbọ́dọ̀ òun. nísìnyìí àwọn bòròró Fúlàní wọn ni wọ́n ti ń béèrè ẹ̀tọ́ kan lọ́wọ́ ẹ̀. tí wọ́n bá wá gbé oyè kan sílẹ̀ kàǹkàn sí bóyá gọ́fúnà ni wọ́n gbé kalẹ̀ tí wọ́n sọnù rẹ̀ sí Ìwó, wọn láwọn bòròró Fúlàní ti dìde, wọ́n ní wọ́n sì pọ̀jù àwọn lọ. tí wọ́n bá ní káwọn ó dìbò, àwọn bòròró Fúlàní yìí ní ó wọlé. ẹ rà àṣírí ibi fídíò yìí o, mo fi ní ẹ mọ tẹ̀lé mi. àṣírí Dígẹrẹ ìlú Ìwó ti tú, àṣírí ọba Brasidi Àkànbí ìlú Fẹ́hùn lóyè àṣírí ẹ̀ ti tú níbi fídíò yìí, kò sí lè bò. àṣírí rẹ̀ ti tú pátápátá. gbogbo ọ̀nà tí ń rìn tówó ń gbà wọlé fún láti mọ̀. ń ta ìran Yorùbá ni, ẹ̀sìn Islam ní fi ń bojú, ẹ̀sìn Islam ní fi ń bojú. ẹni tó pé Kìrìsìtẹ́nì ní tẹ́lẹ̀. dẹ́ kí ni ọkàn ọba Olúwo pẹ̀lú wípé oyè tìlú ń jẹ, oyè ìlú nífa tó ti ní orúkọ tí wọ́n gbé lé orí oyè yẹn lórí. ó dẹ̀ níṣẹ́ tí wọ́n ṣe débẹ̀, ó ní bí ìtàn ṣe mú wá kó tó di pé wọ́n gbórúkọ lé àpèrè wọn lórí. ọba yìí ò ní làákàyè, ọba yìí ò ní làákàyè. ọba tí ọba ti níṣẹ́ lọ́wọ́, ẹ má jòdè pọ̀ bá mọ́lẹ̀ Yorùbá yìí. ọba tí ọba ti fi irun dúdú ṣiṣẹ́, kó nílé iṣẹ́ lóríṣiríṣi, kọ́lọ́hún ti gbàdúrà rẹ̀, ẹ má fi jọba nílẹ̀ Yorùbá yìí. ìṣesí tí wọ́n mọ̀ ṣe ní Dígẹrẹ ìlú Ìwó yìí ń ṣe. ṣé ẹ rí wípé kápọ́mọ Yorùbá bá gbà fún ni, yóò ti ta gbogbo ìran wa pátápátá, òun pẹ̀lú mufti. wọ́n ti ta ìran Yorùbá yìí pátápátá. ẹ rí i pé mufti gan ń bá fight wípé kí Olúwo tìlú Ìwó kó di olórí gbogbo ọba ilẹ̀ Yorùbá. iṣẹ́ táwọn bòròró Fúlàní gbé lọ́rọ̀ ìnídọ́gbọ́n jẹ́ yẹn o. mufti gangan òun gan ń wá ọ̀nà láti ba ẹgbẹ́ rọ́pítà jẹ́, ẹgbẹ́ àwọn àfáà, ẹgbẹ́ tó lágbára jù ní gbogbo orílẹ̀-èdè yìí, ẹgbẹ́ tó lámìláka, tí gbogbo àwọn àfáà tó jàǹkànjàǹkàn, gbogbo àwọn àgbààgbà àfáà, àwọn ọmọdé àfáà tó jẹ́ pé orí wọn pé wọ́n mọ tí wọ́n ń ṣe, wọ́n dúró tọ́lọ́ ní digbídigbí, gbogbo àfáà Ànábì Muhammad sallallahu alaihi wasallam. mufti ń wá gbogbo ọ̀nà láti gbé ẹgbẹ́ yìí ṣubú, tọ́lọ́hun ò sì ní gbà fún un. ó ń sọ pé òun nífẹ̀ẹ́ Ìlọrin, wípé tá a bá wo gbogbo ìlú tó wà nílẹ̀ Yorùbá, ìlú tí Ìwó gbà fún ìní Ìlọrin. lẹ́yìn Ìlọrin pé Ìwó ló jẹ́ number 1, Ìwó ló tò lẹ́yìn Ìlọrin. ṣùgbọ́n bàbá wa Mudiru Morikas ọ̀tá pọ́nbélé ni ló jẹ́ sí bàbá yìí. ọ̀tá pọ́nbélé ni mufti jẹ́ sí ẹgbẹ́ rọ́bítà. gbogbo ọ̀nà ìnírìn kẹgbẹ́ rọ́bítà ò fi ṣubú. ọwá lóun fẹ́ fọ́ọ̀mù ẹgbẹ́ mi, wọ́n ti ń kóra wọn jọ, oní dókítà ńbẹ́ńbẹ́, oní lọ́ọ̀yà ńbẹ́ńbẹ́, oníwà ńbẹ́ńbẹ́, ọlẹ́yìn ńbẹ́ńbẹ́. pẹ̀lú ògo tọ́lọ́run ọba tó á pé lànà àbòsí tàbí gbẹ́gbẹ́ òun kalẹ̀, ẹ̀ ní rọ́nà lọ. ẹgbẹ́ rọ́bítà ti wà ńlẹ̀, ẹ máa darapọ̀ mẹ́gbẹ́ yẹn ni. gbogbo ntẹ́gbẹ́ yẹn ò ní, ẹ máa pílánì ẹ máa ṣe fẹ́gbẹ́ yẹn. ilé mi fi takò àwọn àfáà jàǹdùkú. bẹ́ẹ̀yàn bá ṣe làákàyè, ẹ̀mí ọmọ wò pé àbò ló ṣe wá jẹ́ láfi takò gbogbo àwọn alákatakítí nínú ẹ̀sìn Islam tí wọ́n fi àfáà ní mí tí wọ́n fi ń bojú, tí wọ́n fi ń borúkọ àwọn àfáà rere jẹ́. gbogbo yín ẹ̀ lè rọ́nà lọ, bàbá wa sírí ẹ̀ lè rọ́nà lọ, mufti ìlú Ìwó ẹ̀ lè rọ́nà lọ, àtàwọn èyí tó kú ní ìlú Ìwó ẹ̀ lè rọ́nà lọ o, ẹ̀ lè rọ́nà lọ. ọ̀nà ti dí mọ́ yín, torí wípé à ń pariwo fún yín, à ń pariwo wípé Olúwo tẹ̀ ń tẹ̀lé yìí, ìran àfáà máa ṣe wáàsí fọba ni. tí ọba bá ṣìwàwù nínú ààfin, tí ọba bá ṣìwàwù níta gbangba, àwọn dẹ̀ fi làákàyè wọ́n fi súnmọ́ ọba ìlú, wọ́n gbé ọ̀rọ̀ Al-Qur'an wọ́n gbé sí lọ́kàn, wọ́n sọ àwọn oríṣiríṣi ìtàn tó wà ní Al-Qur'an, wọ́n fi ọ̀rọ̀ Ọlọ́run bá a sọ̀rọ̀, wọ́n fi bọ́ àrọ̀bọ́ balẹ̀, yọ mọ ibi táṣìṣe wà, yọ mọ èyí tó yẹ kó tún gbé, yọ mọ ẹsẹ̀ tó yẹ kó gbé ní dáadáa. àṣìṣe tó ṣe yẹn yọ mọ̀nà àti parẹ́ láti túbá lórí rẹ̀. tiyín kọ́, ó ti kó yín làákàyè. mufti ìlú Ìwó bó ṣe láyà tó bẹ̀ wájú ọba Kútáǹtì, ọkàn máa halẹ̀ ní everybody ló ti mọ̀jí ẹ. ọkàn máa halẹ̀ lásán ni, ò láyà wájú ọba Kútáǹtì, ìwọ kẹ̀ níwájú ọba Brasidi. tó bá wá láyà ni ọba ń fagbó
nínú yàrá ẹ̀ ó ń fa igbó ó dẹ̀ ń wé igbó nu tray ó dẹ̀ ní kẹ́nìkan ó rìkọ́dù òun tẹ́ bá wo fídíò yẹn ó yàtọ̀ fún pé ẹnìkan sápamọ́ lójú wíńdò ó rìkọ́dù ẹ̀ inú yàrá náà wọ́n ti rìkọ́dù ẹ̀ ó sì post ẹ̀ kẹ́ lè mọ̀ wípé òun ń fagbó òun wégbó ó sì níbi téèyàn ń fa igbó dé kó tó mọ gbó wé gẹ́gẹ́ báwọn ti ń sọ àwọn tí ń fa ti ń sọ ẹlòmíì lè fà lógún ọdún wọn ní kò ní mọ̀ róòlù bàbá yìí ń róòlù ẹ̀ gidi ni bí sìgá Rotmas ní róòlù ẹ̀ ẹ wà nìyẹn sódi sẹ́yìn nǹkan fíìtì lọ́ba kò fíìtì gbogbo àṣàlẹ̀ Yorùbá kò sẹ́ni tó mọ ẹni túláàsì pé kò ṣẹbọ bọ̀ fi àwọn kìrìsìtẹ́nì lẹ̀ láyè tiwọn tá a bá fẹ́ ogun o bàbá mufti ẹ fà àwọn kìrìsìtẹ́nì lẹ̀ láyè wọn ẹ fà àwọn oníṣẹ̀ṣe lẹ̀ láyè wọn wá sílẹ̀ nídìí láti ṣe fún wọn wá sílẹ̀ nídìí o torí tí Olúwo yìí ti ń fojú àwọn èèyàn rẹ̀ rí ń bẹ̀ yẹn inú mi dẹ́dùn òǹkálukú ti já sí òǹkálukú ti gbọ́n wọ́n máa yọ ẹni nígbà tó bá yọ jìgánú egbò ó rọ́gbọ́n dá sí i sọ̀pá àti pariwo àti wọ́nu ẹ bí ìjìgánú máa yọ ẹ báyìí bíbà tí wọ́n á yọ ẹ bíbà máa yọ jìgánú egbò ni lọ́wọ́ kan wọ́n á yọ ẹ ní bí ìjìgá báyìí because ọba tó yẹ tó kó gbogbo ìlú jọ tó yẹ kó rí ẹ péjù kó súnmọ́ gbogbo àwọn àgbààgbà gbogbo làákàyè tẹ́ máa ń rà fọba nípèbí níbẹ̀ rí wèrè kan tí ń tọ́ igbá bo Ògbómọ̀ṣọ́ ọ̀pẹ nípèbí àṣírí yín ti tú àṣírí yín ti tú wọ́n nínú 101 days tó yẹ kí Kútàǹtì ó lò nípèbí 21 days péré ń lò sórí ẹ̀ wá lè pé wọ́n lábàjọ tí fi ń ṣe bí agánigàn kiri ẹ wà nìyẹn gbogbo ẹ̀kọ́ tó yẹ kó gbà kó gba sàtífíkẹ́tì tó fi kú òun yẹ̀wù ẹ wà nìyẹn mo fi ń sọ fún wa wípé ẹ̀yin afọbajẹ ẹ ṣàánú wa nílẹ̀ Yorùbá ẹ má jẹ́ kan balẹ̀ Yorùbá yìí jẹ́ ẹ má jẹ́ kan kógun wọ̀lú ẹ rí i pé mufti gbogbo ọ̀nà wọn rìn wọ́n ti gbowó ń Sáúdí wọ́n ti gbowó lọ́wọ́ àwọn Haúsá Fúlàní bòròró kógun ó délẹ̀ kí wọ́n tà wá làwọn ń retí everybody ti jágbọ́n wọn ẹ rí i pé òǹkàlùkù dúró tì wọ́n ni Yorùbá nation tá à ń pariwo ṣe fún fàǹfààní ọmọ Yorùbá ni ẹ rí i pé bàbá mufti lọ́kọ́ takò ló dúró ń do ẹgbẹ́ kò lè ṣeé ṣe ṣùgbọ́n nísìnyí àwa gan takú tiẹ̀ lọ́rùn ni bí ọba sí bí ò ṣe ní ṣeé ṣe a máa wòran tó rà ti rí i pé ọ̀nà jíjẹ ni wọ́n ń wá ó dẹ̀ lè fi jíjẹ tiẹ̀ ba ìran Yorùbá jẹ́ bẹ́ẹ̀ ni ó lè fi jíjẹ ntọ́ fẹ́ jẹ ntọ́ fẹ́ mu ntọ́ fẹ́ dà nínú ayé ipò kó wá wípé tiẹ̀ nìkan ló rò ti Kútàǹtì dígẹrẹwù lúwo nìkan ló rò ẹ wá fi kó bá ìran Yorùbá gbogbo àlá ti jágbọ́n yín gbogbo aláti mọ lógo yín ẹ̀ lè rọ́nà lọ yá kì í pọ̀ gbọ́dún o Simba Ìlọ̀bẹ̀gẹ́ tẹ̀lé mi ká lọ kẹ wá wo fídíò kékeré kan kékeré yóò tú àṣírí Olúwo fún yẹn wá rí wípé ó yẹ ká yọ ọ́ ni nígbà tá a bá yọ jìgánú egbò ẹ jẹ́ ká lọ. gbogbo mọ́gàjí 40 kan ló sì fọwọ́ sí ìwé pé kí n kà á fún gbogbo aráyé. Wọ́n pe àkọlé rẹ̀ ní kíkọ̀ fún ọba Abdulrasheed Adéwálé Àkànbí àìṣojú wa bó ti tọ́ àti bó ti yẹ lórí àpèrè baba ńlá wa àti àwọn àfaradà tí a ti ní kó tó di wípé ó di kíkọ̀. Kí sì ni àwọn àfaradà tí a ti ní yìí? Wọ́n kọ sínú ìwé yìí pé gẹ́rẹ́ tí ọba Abdulrasheed Adéwálé Àkànbí gorí àpèrè tó pé 20 àti ẹyọ kan tí àwọn olóyìnbó ń pè ní 21 days láti bẹ̀rẹ̀ sí ní rí àwọn nǹkan tí ò ṣẹlẹ̀ rí nílẹ̀ wò. Ní ìpèbí ọba yòówù tó bá rí kó jẹ ó gbọ́dọ̀ lo 101 ọgọ́rùn-ún ọjọ́ àtẹyọ kan ní ìpèbí. Ìpèbí yìí ni a ti ń kọ́ ọba ìṣe, ìwà, ọ̀rọ̀, ìrìnsí àti ìbálò lórí ààyè tí ó ń lọ.
ìdí nìyẹn tó fi máa ń gbà wọ́n lásìkò kí ó tó di wípé wọ́n sọ pé kó jáde ní ìpèbí wọ́n rí dájú wípé àwọn ti kọ́ ní àwọn nǹkan wọ̀nyí tó ti mọ̀ lámọ̀dájú kó tó di kó jáde ṣùgbọ́n bí ọba Abdulrasheed Adéwálé Àkànbí ṣe lo ogúnjọ́ àtijọ́ kan ní ìpèbí ló jáde ńbẹ̀ láì sí ìmọ̀ gbogbo ìdílé tí ń jọba nílẹ̀ Ìwó lórí rẹ̀ èyí mú kí ẹni tí ó jẹ́ olórí fún gbogbo ọmọ ọba nílẹ̀ Ìwó nígbà náà gbé ikọ̀ dìde láti lọ bá ọba Abdulrasheed Adéwálé Àkànbí sọ̀rọ̀ lórí rẹ̀ èmi wà pẹ̀lú àwọn ikọ̀ tí wọ́n jọ dìde lọ bá níjọ́ náà ọmọ ọba Musbawa Abanikanda wọ́n wà pẹ̀lú wa níjọ́ náà ọmọ ọba Tajudeen Adédòkun wọ́n wà pẹ̀lú wa níjọ́ náà ikọ̀ ẹlẹ́nu mẹ́fà ni kò dá mi lójú pé mo rántí àwọn yòókù mọ́ ṣùgbọ́n níjọ́ náà gbogbo akitiyan wa láti jẹ́ kí ọba Abdulrasheed Adéwálé Àkànbí ó gbà wípé wọn kì í ṣe bẹ́ẹ̀ pàbó ló já sí ìgbà tá a padà délé fún àwọn bàbá lábọ̀ bàbá wa ní ẹ má gbìjà èèwọ̀ ní má gbìjà ara rẹ̀ fún ara rẹ̀ wọ́n gbà pé kò sẹ́ni tí ò ní kẹ́kọ̀ọ́ yẹn dójú àmì ní ìpèbí tí kò ní máa ṣi ààyè yẹn lò gbogbo ìgbìyànjú gbogbo ọmọ ọba ọ̀dọ́ àtàgbà nígbà náà láti má jẹ́ kó rí bẹ́ẹ̀ pàbó ló já sí ibi àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì a gbọ́ wípé ọba Abdulrasheed Adéwálé Àkànbí ó fẹ́ wú ibì kan tí à ń pè ní Iléta Iléta níbi tí wọ́n ń sin àwọn bàbá tó ti jẹ nílẹ̀ Ìwó sí nígbà tá a gbọ́ pé ó fẹ́ wú bẹ́ẹ̀ àwọn bàbá tún gbé ikọ̀ dìde pé bẹ́ẹ̀kù ọba ròde ẹwà ó yẹ kó wo ẹgbẹ́ ẹ̀ lórí sáà ó yẹ kó wo àwọn ìlú yòókù tí wọ́n ti ń jọba kò sẹ́ni tí máa ń wú sàárè àwọn bàbá tó ti lọ àwọn ọba tó ti lọ tẹ́ ẹ bá dé Ọ̀fà níbẹ̀ yẹn yàrá kọ̀ọ̀kan ni wọ́n fi ọba kọ̀ọ̀kan sí tí wọ́n sì fi fọ́tò wọn sí ara ilẹ̀kùn rẹ̀ wọ́n sì tún kọ orúkọ wọn sí ṣùgbọ́n gbogbo akitiyan láti má jẹ́ kó rí bẹ́ẹ̀ ọba Abdulrasheed Adéwálé Àkànbí kọ̀ jálẹ̀ ó wú gbogbo sàárè yẹn kódà ẹ̀rí ń bẹ wípé ọmọlanke ni wọ́n fi ń kó eegun òkú àwọn bàbá tí wọ́n ń lọ rèé dà sí ibì kan a padà gbọ́ wípé nítorí wípé kò sí àwọn bàbá wa tó wà ńbẹ̀ nígbà tí wọ́n ń wú nígbà yẹn àwọn ọ̀dọ́ tó wà ńbẹ̀ sọ wípé ibi tí wọ́n da eegun yẹn sí ni wọ́n padà fi ẹ̀wọ̀n yípo rẹ̀ tí wọ́n ń kó ẹṣin sí nìsín tí èyí jẹ́ ìbànújẹ́ ńlá fún àwọn ọmọ ọba àti àwọn mọ́gàjí lápapọ̀ à ń fàsìkò yìí pè fún ìdánimọ̀ àwọn bàbá tó ti lọ yẹn kí ọba Abdulrasheed Adéwálé Àkànbí tètè lọ ṣe àtúnṣe rẹ̀ kí a dá sàárè bàbá oníkálukú mọ̀ bí bẹ́ẹ̀ kọ́ bá a ti sìnkú òní láàsìtọ́lá o tí àwọn tí ó ti lọ tí a bá fi dá sàárè wọn mọ̀ gbogbo ẹni tó bá ṣe bẹ́ẹ̀ tí ó jẹ́ ká dá sàárè wọn mọ̀ bí Ọlọ́run bá jẹ́ ọba òdodo gẹ́gẹ́ bá a ti mọ̀ sọ́ba òdodo tí kì í sọba alábòsí wọn ò ní dá sàárè wọn mọ̀. Ọmọ ọba
ìyẹn lọ tán ọba Abdulrasheed Adéwálé Àkànbí bẹ̀rẹ̀ sí ní pariwo wípé Odùduwà ànábì kan ni ó yẹ kí wọ́n máa ṣe sallallahu alaihi wasallam fún tí wọ́n bá dárúkọ rẹ̀ kí gbogbo ayé ó sì máa gbósùpà fún gẹ́gẹ́ bí wọ́n ṣe ń gbé fún ànábì Muhammad. Aṣọ ìbílẹ̀ ló yẹ kí wọ́n fi máa rán ìjáàbù ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ àwọn mùsùlùmí ilẹ̀ Ìwó wọ́n tètè yọ sí ọba Abdulrasheed Adéwálé Àkànbí ní ọ̀nà tí ó yé wọn láti yọ sí wọ́n fara wọn hàn tó bẹ́ẹ̀ gẹ́ tó fi gbà wípé kò yẹ kóun ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ yẹn ọba Adéwálé Àkànbí bá débi wípé gbogbo oríta tó wà ní ilẹ̀ Ìwó nígbà náà ni òun ó mọ èrè sí tí wọ́n sì gbìyànjú díẹ̀ kó tó di wípé àwọn mùsùlùmí ilẹ̀ Ìwó dá wọn lọ́wọ́ kọ́ ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ ṣe yìí náà ọmọ ọba tún gbé ikọ̀ dìde láti lọ ṣàtúnṣe wọn ṣùgbọ́n nítorí wípé àìkẹ́kọ̀ọ́ dójú àmì ní Ìpèbí kò jẹ́ kí wọ́n ní etí ìgbọ́ sí àwọn ọba àti àwọn mọ́gàjì tó ń lọ bá wọn gẹ́rẹ́ tí wọ́n kú òǹbẹ̀ tán ni wọ́n fẹ́ mú àwọn oyè kan tí a kì í jẹ ní ilẹ̀ Ìwó wọlé sí ilẹ̀ Ìwó bíi Sòókò èyí jẹ́ tuntun ní etí àwọn bàbá wa wípé a kì í jẹ Sòókò ní ilẹ̀ Ìwó ó mú kí wọ́n gbé ikọ̀ dìde ránṣẹ́ sí ọba Abdulrasheed Adéwálé Àkànbí ṣùgbọ́n níjọ́ náà àwọn tí wọ́n lọ ẹni orí yọ ó dilé ni o torí èmi náà wà nínú àwọn tó lọ níjọ́ náà Alhaji Ismail Alade aka Ekomangi wà nínú àwọn tí wọ́n lọ níjọ́ náà wọ́n ní apọ̀ tá a lọ níjọ́ náà ẹni orí yọ ó dilé ni ọba Abdulrasheed Adéwálé Àkànbí fa àkékọ́rí pé dandan ni kí àwọn joyè náà bẹ́ẹ̀ ni àwọn ọmọ ọba náà fa àkékọ́rí pé oyè náà ò ní jẹ́ jíjẹ èyí mú ìtàkùrọ̀ gan díẹ̀ lọ́wọ́ tí ó fi di wípé ọlọ́pàá dá sí kó tó di wípé ó di ọjọ́ oyè yẹn ọba Abdulrasheed Adéwálé Àkànbí láti sọ pé kí ọlọ́pàá wá gbé bàbá wa Babátúndé Arówólò tó jẹ́ olórí ọmọ ọba nígbà yẹn kí Ọlọ́run bá ní ṣe ṣùgbọ́n pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ gbogbo àwọn mọ́gàjí àti àwọn ọmọ ọba ilẹ̀ Ìwó gbogbo ọmọ ọba tí ń bẹ nílẹ̀ Ìwó àtàwọn mọ́gàjí ni wọ́n dà lọ sí police station níjọ́ náà ṣùgbọ́n nígbà tó ọlọ́pàá wá rí wípé báwo la ṣe ti gbogbo àwọn eléyìí mọ́lé ó ń láti bá wa sọ̀rọ̀ pé ká lọ tònítòbí ìròdì a padà sílé ṣùgbọ́n gbogbo ìtònítòbí ìròdì wa pàbó ló tún já sí títí tí wọ́n fi oyè Sòókò náà jẹ ọjọ́ burúkú èṣù gbẹ̀mí mi lọ́jọ́ Sòókò yẹn àwọn ọmọ ọba fa àkékọ́rí Olúwo náà ò gbà ó di tọlọ́pàá wọ́n gbé àwọn ọmọ ọba a rí ẹni tí wọ́n tì mọ́lé nínú wọn tó lọ́jọ́ mẹ́ta àárẹ̀ tó lọ́jọ́ mẹ́rin èmi kékeré náà ló di ijọ́ mẹ́ta láti mọ̀lé ọlọ́pàá nígbà náà lóṣogbo àdúpẹ́ lẹ́yìn rẹ̀ ó di kóòtù àwọn kan padà wọ́n bẹ̀bẹ̀ wọ́n dá wọn dúró ṣùgbọ́n nú ẹni tí ó bẹ̀bẹ̀ tẹ́ni rẹ̀ dá láre pé ìjà yẹn kì í ṣèjẹ̀bi lèmi wà kí ilé ẹjọ́ tó tú ẹjọ́ náà ká síbẹ̀síbẹ̀ a gbà wípé àìkẹ́kọ̀ọ́ tó ní Ìpèbí ló ń ṣe wọ́n bẹ́ẹ̀ àwọn bàbá tó fohùn wóhun wọ́n fọ̀rọ̀ wọ́rọ̀ wọ́n ní ìyẹn ò tí ì tóun tó lè ba ìbí jẹ́ pé ká tó máa ṣe pọ̀ pẹ̀lú ọba Abdulrasheed Adéwálé Àkànbí lẹ́yìn rẹ̀ ló di wípé ọ̀rọ̀ Fúlàní jẹyọ ọ̀rọ̀ Fúlàní yìí
ó wá káàkiri àgbáyé débi wípé kò sórúkọ tí wọn ò pè wó tán. Wọ́n pè wá lọ́mọ àlè, wọ́n ní sọmọ ọba ò sí ń wo ni, wọ́n ní sáfọbàjẹ ò sí ń wo ni, ṣé èèyàn ti tán wo ni. Ẹni ó bá lọ wo orí ìtàkùn ayélujára nígbà náà yóò mọ̀ wípé kò sí orúkọ kan tí wọ́n pè wó tó dáa nígbà náà. Èyí ló mú aṣojú wa nílé ìgbìmọ̀ asòfin àgbà sẹ́nitọ̀ Orí Olówó pé ìpàdé ẹlẹ́nu méje nígbà náà. Nínú ìpàdé ẹlẹ́nu méje yìí, bàbá wa olóyè Mọdérí ń bẹ nínú ẹ̀, bàbá wa olóyè Mọjírí ń bẹ nínú ẹ̀, bàbá wa Mọ́lúbìrin Tilẹ̀wó ń bẹ nínú ìpàdé yẹn, ọmọ Mágàjí Mọ́lójú ó wà níbẹ̀, èmi kékeré wà níbẹ̀, Dr. High Prince Lékan Lámúyè wà níjókòó yẹn. Mi ìrántí mọ́ ẹni tó tún wà níbẹ̀ lọ́jọ́ ti ṣe díẹ̀. Wọ́n láti pè wá pé ká lọ bá bàbá wa sọ̀rọ̀ nítorí wípé ọmọ náà la máa ń rán sí bàbá ẹ̀ pé ọ̀rọ̀ Fúlàní tí wọ́n ń mẹ́nu lé yìí, ọ̀rọ̀ yẹn ti ń tàbùkù bá wa nílẹ̀ Yorùbá. A wá gbé ìgbà ọ̀nà ọ̀tọ̀ nígbà tá a kúrò lọ́dọ̀ sẹ́nitọ̀ Orí Olówó tán wípé ẹ jẹ́ ká kọ sínú ìwé kó jẹ́ pé a fi lé bàbá wa Olúwo lọ́wọ́, àwa náà a lè máa kà á. A pè bàbá wa Olúwo nínú àdámọ́ wọn ní pé ẹni tó bá rí kó pè wọ́n, wọ́n á fẹ́ mọ̀ tó fẹ́ bá wọn sọ. Kí lẹ fẹ́ bá mi sọ tẹ́ fi fẹ́ rí mi? A ní ẹ má sọ fún wọn torí wípé wọ́n lè má fún wa láàyè àti ṣùgbọ́n àwọn bàbá wa ní ẹ jẹ́ ká sọ. Ọ̀rọ̀ àwọn Fúlàní ni wọ́n pè wá sákèsí lórí rẹ̀. Wọ́n ní ká máa bọ̀. Ìgbà tá a dọ́dọ̀ wọn wọ́n ní àwọn ti múra, àwọn ti ń travel. Wọ́n kàn gba ìwé wọn wò. Wọ́n ní kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀. Ọ̀rọ̀ Fúlàní tí Fúlàní bá pọ̀ tí wọ́n bá ń lọ bí 1 million níwò. Àwa ni a máa fi gómìnà lẹ̀ á ti ní òǹkà tó pọ̀ níye ju ti gbogbo ìlú yòókù lọ. Ṣé tá a bá fẹ́ pọ̀ ló ń kà níye, àwọn Fúlàní tí wọ́n ní wọ́n dáná bí kan dání kí wọ́n máa lọ làwọn wà máa gbà. Tí wọ́n bá tiẹ̀ wá jẹ́ ẹgbẹ̀lẹ́gbẹ̀ ẹyọkan tẹ̀ ń sọ yìí, tí àwa ò ju bí 1,100 lọ, tí wọ́n bá ní kí wọ́n mú yàn wá, ṣé kìí ṣàwọn ẹgbẹ̀lẹ́gbẹ̀ náà ni? Kò ní jọ́mọ̀ owó náà Fúlàní náà ni wọ́n padà lọ rè jẹ́ tí ó jẹ́ gómìnà lé wa lórí. Ṣùgbọ́n gbogbo akitiyan wa láti jẹ́ kí wọ́n mẹ́nu kúrò ń bẹ̀ àti láti jẹ́ kí wọ́n gbé gbọ̀nà tó tọ́ àti bó ti yẹ nígbà náà, pàbó ló tún já sí. Àwọn ò mọ̀ pé níbi pàtàkì tí wọ́n fi ń ṣe nígbà náà. Lẹ́yìn ọ̀rẹ̀yìn la padà wá rí ìdí tí wọ́n fi ń ṣe. Ọlọ́run ó jẹ́ kí gbogbo àwọn òkú wa kó wọ àlìjánnà Fìrdáùsì. Ọmọọba ìtẹ̀síwájú wo lágbà. Lẹ́yìn èyí ni a bá gbọ́ pé ọba Abdulrasheed Adéwálé Àkànbí àti ìkan nínú àwọn ọba agbègbè wọ́n wọ ìyá àjà níwájú AIG lóṣogbo. Irú kí leléyìí àgbọ́rí, ṣùgbọ́n bàbá wa sọ wípé kò sí tó jẹ mọ́ bẹ́ẹ̀. Agbowó ń sọ wípé ẹ̀kẹ́ ẹ̀ ń ya níbi tí wọ́n ti ń da ẹ̀ṣẹ́ bo òun. Agbọ́nsẹ́, òyìnsẹ́, ojú olóko àtẹnu ẹ̀ ló sì wú kúlùbùkúlùbù yìí. Ṣùgbọ́n èyí ló mú kí àwọn lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ọ̀ṣun dá sọ̀rọ̀ náà nígbà náà tí wọ́n ní kí
ọba Abdulrasheed Adéwálé Àkànbí lọ gbélé fún àsìkò péréte bóyá oṣù 6. ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ AIG ìgbà náà wípé òótọ́ tí ó túlù wọn ò bá wa sọ, irọ́ tó kòlùjọ ni wọ́n bá wa pa. ọmọọba ìtẹ̀síwájú ọ̀la. èyí ló wá mú àwọn ọmọ ọba àti ìgbìmọ̀ mọ́gàjí gbà láti ṣàtúnṣe lórí ọ̀rọ̀ yìí. a tọ̀ gbogbo ọba agbègbè lọ, wọ́n sì jẹ́wọ́ fún wa wípé àwọn ò ṣe fàǹfà pẹ̀lú àpèrè Olúwo. àwọn gbà wípé àpèrè Olúwo ni bàbá tó bí gbogbo àpèrè tí ń bẹ ní ilẹ̀ Ìwó. ọmọ kì í sì tàpá sí bàbá rẹ̀. wọ́n ní ṣùgbọ́n ẹni tó ru ẹ̀kú eégún bàbá wa yìí ó rorò láròjù. ẹni tó jókòó lórí àpèrè bàbá wa kò ní ìwà téèyàn fi máa kó èèyàn jọ. ní tí wọ́n sọ ni mò ń gbẹnu wọn sọ o, bẹ́ẹ̀ bá fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò wọ́n tuntun sọ o. àwa gbà wípé pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn mọ́gàjí àtàwọn ọmọ ọba, àjọṣepọ̀ tó dán mọ́rán yóò wà. èyí mú kí bàbá wa Lateef Adégbóyèga Abímbọ́lá kó àwọn ikọ̀ kan sòdí. wọ́n sì ń ṣe ìpàdé pẹ̀lú àwọn ọba agbègbè, tí ìpàdé tí wọ́n ṣe pẹ̀lú wọn kí ọ̀rọ̀ náà tó wá sí ibi ẹ̀rọ kò dín ní ìpàdé 10. kí Ọlọ́run bá ní san bàbá náà lẹ́san rẹ̀. àwọn ni wọ́n lówó wọn tí wọ́n fi ń fìnáǹsì gbómi pé àwọn nǹkan kéékèèké tá ń lò ń bẹ kalẹ̀. kọ́lọ́run jẹ́ kọ́wọ́ wọn túbọ̀ máa ròkè sí i, tí gbogbo àwọn ọba ẹ̀ fi gbà padà láti padà sí abẹ́ bàbá Olúwo. nítorí wípé àwọn ọba ẹ̀ mú àpẹẹrẹ kan wá, wọ́n ní kálẹ̀ bá mọ̀ wípé àwọn ò ṣe fàǹfà pẹ̀lú àpèrè bàbá Olúwo. wọ́n ní fún ọdún 2 tí ilé fi ségi nígbà tí bàbá mi Tádé ṣe wájà, oṣooṣù láìsọba ní orí ìtẹ́ làwọn wá ń pé síwò fún mítìn fún àpèrè tí ò ní ẹnìkankan tí ń darí rẹ̀ lórí. ṣé nígbà náà téèyàn wá gorí rẹ̀ láwọn ò ní lè tẹríba tó bá lè mú àwọn tẹríba fún àpèrè láìsí èèyàn bẹ́ẹ̀? ẹ̀rí yẹn tẹ̀wọ̀n lójú wa púpọ̀. ṣùgbọ́n níjọ́ tá a wá lọ bá bàbá Olúwo gangan wípé a fẹ́ parí ọ̀rọ̀ yìí, ìjọ náà ni mo mọ̀ pé a lè rọ́rọ̀ náà parí. torí nígbà tá a bá wọn lọ́balọ́ba gbègbè ṣèpàdé, wọ́n mú ẹ̀rí kan wá wípé wọ́n kọ lẹ́tà kan lọ sí Zone 11 tí wọ́n fi kó àwọn 10 nínú ọba nígbà náà, pé lẹ́tà yẹn kí wọ́n withdraw rẹ̀ ní gbogbo ìgbà tí wọn ò bá tí gba lẹ́tà yẹn padà ní lẹ́tà yẹn sì lè ṣiṣẹ́ tako àwọn. mọ́ nígbà tá a dọ́dọ̀ bàbá Olúwo, gbogbo ìgbìyànjú wa gan wọ́n ní àwọn ọ̀ràn wa pé ká parí ìjà. wọ́n láwọn ọ̀ràn wa pé ká bá wọn bẹ̀bẹ̀ lọ́dọ̀ ẹnìkankan, àwọn ò sì rẹ́dì láti bẹ ẹnìkankan. àwa náà gbà pẹ̀lú wọn pé kò yẹ kí ọba tó tóbi bẹ́ẹ̀ bẹ̀bẹ̀. a gbà pẹ̀lú wọn, a sì gbà pé wọn ò lè bẹ ẹnìkankan. ìkan tí wọ́n fi kún tí ó dàbí ẹni pé ó mú wa fà sẹ́yìn díẹ̀ bẹ́ẹ̀ ni wípé bí ìgbà tí a fẹ́ gé àkàsọ̀ tí mú ìwò gòkè ni tí a bá ń bá àwọn àti èèyàn parí ìjà, nítorí wípé ìjà ní mú ìwò ogun òkè. kódà bí àwọn ò bá rí ìjà gan, ó ṣeé ṣe káwọn ọmọ tọ́jà. ọmọọba
ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a gbà wípé ẹni tí ó parí ìjà láàrin oníjà méjì kò yẹ kó máa béèrè lọ́wọ́ ẹnìkíní pé ṣé ká parí rẹ̀ àbí ká má parí rẹ̀. A parí rẹ̀ a kó àwọn ọba agbègbè lọ bá bàbá Olúwo ní ààfin wọ́n sí àwọn náà ni wọ́n tún bẹ́ẹ̀ bàbá Olúwo ṣùgbọ́n wọn ò tún ṣèpàdé méjì tí ó fi ń fẹ̀rí ẹ̀ múlẹ̀ wípé wọn ò rán wa pé ká lọ parí ìjà tí wàhálà tó fi dé. a wá béèrè lọ́wọ́ àwọn ọba agbègbè kí ló dìjà ní gan tí ò fi rọrùn láti parí. Bàbá Olúwo ni wọ́n fẹ́ máa talẹ̀ àwọn ò sì fẹ́ kí wọ́n talẹ̀ wo ìròrí yẹn dáa púpọ̀ jù torí táwọn bàbá wa tí wọ́n lọ bàtà kí làwọn ó dé bá ṣùgbọ́n nígbà tá a dọ́dọ̀ àwọn ọba agbègbè kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwọn. Wọ́n ní wọ́n sọ pé káwọn ọmọ talẹ̀ wọ́n ní táwọn bá ti talẹ̀ ìwé ilẹ̀ àwọn ní káwọn ọmọ gbé wá káwọn ọmọ buwọ́lu ìwé ilẹ̀ pé àwọn ní bàbá Olúwo àwọn làwọn talẹ̀ torí ilẹ̀ àwọn ní ṣẹ́ẹ̀sì mọ̀ ẹgbẹ́ ni ó buwọ́lu wé pé mo talẹ̀ owó ilẹ̀ náà ń kọ́. ọmọọba ibi tí ìjà ti dènà ó ní agbowó fẹnu ara rẹ̀ sọ wípé òun lòún wá dìde wípé àwọn lọ jábọ̀ ńlé táwọn bá jábọ̀ ńlé táwọn ará ilé àwọn bá sọ ṣé káwọn bá ti talẹ̀ ní ọ̀dọ̀ àwọn káwọn ògbéwè lọ́dọ̀ Olúwo kọ́ sáyìn rẹ̀ ní o. Ìgbà tó di ìpàdé kejì àwọn sọ wọn pé àwọn ará ilé tí wọn ò faramọ́ o kí la jọba fún nígbà tí a bá ṣẹ̀ṣẹ̀ tó ń gbéwèé wá sọ́dọ̀ ni pé kẹ́ ẹ buwọ́lu ìwé. Wọ́n ní èsì tí bàbá Olúwo sọ níjọ́ náà ni wípé àwọn tí ẹ rò pé ẹni tó gbọ́n ni wọ́n máa fi jọba ni àwọn mọ̀ pé ẹ̀gọ́ náà ń bẹ́nu àwọn tí wọ́n máa fi jọba. Bàbá wa ń sọ tẹkúntẹkún wípé tí kì í bá ṣe àpèrè bàbá wa táwọn ń pọ́n lé ọba Abdulrasheed ojú ọmọ bíbí inú àwọn lọ ṣùgbọ́n nítorí wípé àpèrè bàbá wa ló wà lórí rẹ̀ ẹni wọ́n bá sì ti wà ń bẹ̀ ó ti di bàbá ńlá wa náà nìyẹn yóò jẹ́ káwọn ìntò wa bí wàhálà tí wọ́n fi ń sọ pé wọ́n gbára wọn lẹ́sẹ̀ wọn ò gbára wọn lẹ́sẹ̀ ní Ṣómù Ẹlẹ́mù nìyẹn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a gbà wípé kò sí ajàmọ́ rẹ̀ kò sájàmọ́ parí a gbìyànjú àti parí rẹ̀ ṣùgbọ́n bí bá a ṣe ń sọ̀rọ̀ yìí kò parí o. Àpẹẹrẹ rẹ̀ ó sì hàn níjọ́ tí ikú bàbá yèyé ọmọ kú ọmọ àrùn ọmọ òfò ọmọ àdánù. ẹsẹ kábíyèsí o. ó gbìgbàdo ọ̀ràn sọmọ ọlọ́mọ lẹ́ẹ̀kùlé ẹlẹ́kùlé ò gbọ́dọ̀ yájẹ́ ó kólówó pé ó gbowó ó kọ́wọ́ fà pé ó fọfà lẹ̀ àṣé kó lè bá a dìjà kó lè bá a dá pọ́nlé kí Aláàfin ó lè rí jẹ́ ń bẹ̀. ẹsẹ kábíyèsí fàlàfin. akọ ẹ̀ má ti bolóko bàlà ọ̀hàn níjọ́ tí wọ́n wá sí ilẹ̀ Ìwó tí ọba òjú bíi àárín 5 sí 10 lọ ní ọ̀dọ̀ bàbá wa Olúwo tí 20 àti 3 ń bẹ ní ọ̀dọ̀ Olóbùkúta. Tí wọn ò lè ṣàfihàn àwọn ọmọ ọba àti mọ́gàjí nílẹ̀ Ìwó tìlú Ìwó gangan tí Olóbùkúta sì ń ṣàfihàn ọmọ ọba àti mọ́gàjí Ìwó 40 àtẹyọkan lọ́dọ̀ tiẹ̀. ẹsẹ kábíyèsí. Ọlọ́run bá mi fi ọ̀run kẹ́ bàbá mi Tádéṣe kó fọ̀run kẹ́ Abímbọ́lá kejì kó fọ̀run kẹ́ Erífọlámi bàbá Tárónwí.
tuntun ló jẹ́ lójú wa níjọ́ náà o nítorí wípé nígbà ayé bàbá mi Tádéṣe táwa ti dàgbà tá a ti gbẹ́jú tí bàbá mi Tádéṣe bá fẹ́ lọ sílùú Òṣogbo gbogbo ọba agbègbè pátá wọ́n wà dárí jọ sọ́dọ̀ bàbá mi Tádéṣe wọ́n sin bàbá mi Tádéṣe lọ s'Óṣogbo tí wọ́n bá ń bọ̀ èyí tó bá kàn lù rẹ̀ lójú ọ̀nà kò ní dúró sílùú rẹ̀ yóò tún sin bàbá déwò tí wọ́n bá wá dé pálásì tán bàbá mi Tádéṣe ó wá wọnú ìyẹ̀wù wọn wọ́n wọ agbádá ọlá tí wọ́n wọ̀ ọ́lẹ̀ wọ́n wá wọ jàlámíà wọ́n wá jáde síta sáwọn ọba wọ́n wá ṣàdúrà fún ìgbà náà gbogbo wọn tó máa lọlé. bàbá mi Tádéṣe wọ́n ní ìwà ìṣe ọ̀rọ̀ téèyàn fi lè gbà pé wọ́n tó forí balẹ̀ fún. a rò pé nǹkan dandan ni tẹ́lẹ̀ pé kí àwọn ọba agbègbè ó forí balẹ̀ fún àpèrè bàbá wa nítorí wípé àṣé kìí ṣe dandan àṣé torí pé àwọn tí wọ́n wà ń bẹ̀ mọ̀ wàhálù ni. àṣírí pé kìí ṣe dandan ṣẹ̀ṣẹ̀ tú sí wa lọ́wọ́ lọ́dọ̀ ọba Abdulrasheed Adéwálé Àkànbí ni o. àṣé ìfàlàsọdẹ̀tọ̀ tẹ́lẹ̀ ńgbà tá a wá rí ẹni kan tí ò kẹ́kọ̀ọ́ dójú àmì nígbèbí la tó wá mọ̀ pé ìfàlàsọdẹ̀tọ̀ nígbà náà tírú bàbá mi Aláàfin tí wọ́n bá wá wò ìwó ní gbogbo ọba ó ti wá pàdé wọn kò ní jọ́nà méjì bàbá mi Olúwo ta náà ń gbà pé àwọn náà làwọn ń jẹ́ àwọn yòókù ní jẹ́ àwọn yòókù náà gbà pé àwọn làwọn ń jẹ́ bàbá Tàná náà ní sì ń jẹ́ àwọn kò wá jẹ́ kí wọ́n rí nǹkan kan yà lọ́tọ̀. gbogbo èyí là ń ṣe ní Mọ́gàjí àtọmọ ọba ń ṣàtúnṣe lórí rẹ̀ tí ó jẹ́ wípé àárí àtúnṣe ṣe o. Afárádà àti ogúnjọ́ ó lé kan tí ọba Abdulrasheed Adéwálé Àkànbí ti dórí àpèrè títí tẹ pé ọdún 10 ẹ kíyèsí wípé aṣàfaradà gan kí ni ó wá fẹ́ mú àìlè faradà mọ́ wáyé. gbogbo olóṣèlú rẹ̀ wó lè jẹ́rìí sí tá a bá dìbò gbogbo òwò tán tí wọn bá tí kó ìbò òkè ọba wọlé ẹnìkan kò tí gbọ́dọ̀ kéèké ara rẹ̀ pé òun ti wọlé. òkè ọba yìí làwa bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú ìyànà ọ̀fà wa bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú wa mẹ́ ni wọ́n ní àwọn làwọn ní ilẹ̀ tó fi dé odò ọba. tuntun kọ́la dé sí tẹ́rùn pàdé òjò lọ́nà àṣẹ̀ṣẹ̀ débẹ̀ hàn gbogbo gbìyànjú wa wípé bí àwọn bàbá wa tí wọ́n lọ torí kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ń bẹ̀ ó ṣẹlẹ̀ láyé Adégoróyè àwọn ará bá abẹ ò gbọ́ Erífọlámi bàbá Káròwí àwọn tí wọ́n ń gbé agbègbè yẹn ò mọ̀ pé ìjà là ń bẹ tí Erífọlámi bàbá Káròwí fi yanjú ẹ̀. ó ṣẹlẹ̀ láyé Abímbọ́lá o àwọn tí wọ́n ń gbé agbègbè yẹn ò mọ̀ tí Abímbọ́lá kejì Samuel Abímbọ́lá ẹlòmíín tó lè pè ní Àdìátú Abímbọ́lá Ọmọ́tọ́ṣọ̀ wọn ò mọ̀ tí Abímbọ́lá fi yanjú ẹ̀ o
ìgbà tí Abímbọ́lá gbéṣẹ̀ tán ó tún ṣẹlẹ̀ nígbà tí àpèrè kó ṣòfò láàrin ọdún mẹ́wàá tá a fi dun yè ní àárín Abímbọ́lá sí bàbá mi Tádéṣe. Àwọn ọ̀tọ̀kùlú ló jẹ́ káwọn ará abẹ̀ mọ̀ tí wọ́n fi yanjú ẹ̀. Kí Ọlọ́run bá ní san bàbá mi Lámúyè, kí Ọlọ́run bá ní san bàbá mi Tádéṣe ní bàbá mi Lámúyè ní ẹ̀san rẹ̀. ìtẹ̀síwájú wò lágbà. Nígbà tó dáyé ọba Abdulrasheed Adéwálé Àkànbí, ogójì àgbà lẹ́ni kankan ò lè débẹ̀ mọ́ lókè ọba báyìí o. Ẹnì kankan ogójì àgbà tí ọmọ ìwò ṣe kékeré sí, tí wọ́n dàgbà sí, tí dúkìá wọn ń bẹ́ńbẹ́, tó jẹ́ wípé ìmí ẹ̀ẹ̀kan lọ́dún ni ó wálé nígbà léyà, wọn ò lè dé bí ogójì àgbà mọ́ ní òkè ọba báyìí. Kì í ṣe wípé ọba Abdulrasheed Adéwálé náà ò gbìyànjú o, ṣùgbọ́n bí àwọn tó lọ ti máa gbìyànjú kọ́, àwọn tó lọ wọ́n pe olóṣèlú ìlú, wọ́n pe ọ̀tọ̀kùlú ìlú, wọ́n pe àwọn ọba agbègbè, wọ́n wá dá agbára jọ, wọ́n fi yanjú rẹ̀. Ẹ wá sọ ọba agbègbè wo ni wọ́n pè? Sáàmù tó jẹ́ wípé ìjà wọn ní múwò gòkè ni wọ́n pè? Ọ̀tọ̀kùlú ìlú wo ni wọ́n pè? Olóṣèlú wo ni wọn ò ti fi ká lọ ojú kan náà gbọnagada dọ̀tẹ́? Ìdí nìyẹn tó fi jẹ́ wípé ẹnu àìtí ìwọlé wá bá wa níwò kí wọ́n wá máa mú wa lẹ́yọ kọ̀ọ̀kan níwò ìbáyìí, àwọn Ìwó board of trustee ní ká gbé òṣùbà yẹn fún. Ọlọ́run má pè wọ́n pa. Ẹni tó jẹ́ adarí wọn Professor Ọláyé Olúròdé, Ọlọ́run má jẹ́ kó rébù ẹ̀yìn. Gbogbo ìgbìmọ̀ tí wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀, Ọlọ́run má fún wọn lókun àtagbára. Lẹ́yìn ọ̀rọ̀ pápá yìí, àwa ń gbọ́ oríṣiríṣi. Ẹ wo gbogbo ẹni tó bá ní ẹ̀rọ ìléwọ́ lọ́wọ́ kó lọ wo abẹ́ àríwísí ọ̀rọ̀ tí bàbá wa Olúwo bá kọ sí orí ìtàkùn ayélujára. Kó wá lọ wo abẹ́ àríwísí tó bá jẹ́ 100, ní tó dá mi lójú ní pé 90 níbẹ̀ Ìwó ni wọ́n máa bú. Ìwó ni wọ́n máa bú. Tábà tí ń bú ọba Abdulrasheed, wọ́n ti ń bú o. Oríṣiríṣi ọ̀rọ̀ tí wọ́n sọ sọ́ba kan rí nílẹ̀ Ìwó. Wọ́n ti tọ́jú rẹ̀ láròrí ni. Ẹlòmí ó sọ wọ́n báyìí tí ó fi ṣe sáìn. Ẹlòmí ló ń wà àwọn bú ọmọ ọba pé ṣé àwọn rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ ni àwọn ọmọ ọba alẹ̀ Ìwó ni tó fi jẹ́ pé irú eléyìí ni wọ́n wá rí fi sórí àpèrè. Ẹlòmíì ó mọ̀ bú àwọn afọbajẹ pé àwọn afọbajẹ oníjẹkújẹ. Ṣùgbọ́n ẹni tí bá ń bú afọbajẹ àbí ń bú àwa ọmọ ọba, ká kọ́kọ́ sọ ti afọbajẹ, bóyá kò rí ìgbésẹ̀ táwọn afọbajẹ ti gbé ṣáájú níjọ́sí. Nínú afọbajẹ 14 tí 13 fọwọ́ síwèé wípé àwọn ò fẹ́ ọba Abdulrasheed Adéwálé Àkànbí. ọmọ ọba ìtẹ̀síwájú wò lágbà. Kí ni wọ́n tún fẹ́ kí afọbajẹ ṣe? Àìkúkú ti bi ìrìn ẹsẹ̀ dá òbúrẹ́ wà mọ́. Ọmọ ọba lọmọ ọba ọmọ jẹ́. Kéèyàn bá sì tí ì dépò ẹ̀ ní mọ̀wẹ́. Kò sí tó burú ń bi kí
èèyàn ó fi ẹni tí ò mọ̀ wẹ̀ joyè tó bá sì fi joyè tán tó yọwọ́ kọ́wọ́ ṣé bí ìgbésẹ̀ náà ni wípé àmọ̀ pẹ̀lú ọwọ́ tó yọ rè wá máa lọ kílẹ̀ tó fẹ́ ká bọ́bọ́ ajẹ́ ó ṣe. Baálé ilé ń fọwọ́ ọ̀tún tẹ́ní ó ń fi ọwọ́ òsì tú okùn ṣòkòtò. Ìyàwó tún ní òbó ń sáré ọmọ bóò ni wọ́n tún ṣe báyìí sáré ọmọ o. Tí wọ́n bá tiẹ̀ wá ń bú àwọn ọmọ ọba àgbà kí sì ní bí gbígbà wa òun ni wípé ara ẹni ò ṣe é lù kùnkùn. Ilẹ̀ ló yàtọ̀ sí gbogbo ilẹ̀ yòókù o. Àwọn ìlú míì wọ́n lè wá láti ibì kan kí wọ́n jọ wá pàdé kí wọ́n tẹ̀lúdó. Ó lè jẹ́ èèyàn 3 àbí 4 ni wọ́n tẹ̀lúdó tí wọ́n jọ ń pín ọba jẹ. Ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti wá, ààyè ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti wá, bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ ló bí wọn, ẹ̀jẹ̀ kan náà kọ́ ló wà lára wọn. Tìwó ò rí bẹ́ẹ̀. Bàbá ẹyọ kan ló bí gbogbo wa tá a yà sí 4. Bàbá kan ṣoṣo ló bí gbogbo wa tá a yà sí 4. Tí kan bá wà lórí àpèrè nínú wa, ẹ̀jẹ̀ wa ni, ẹbí wa ni, bàbá wa ni, àwa láti ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ ìlú kan náà láti jọ wá. Ṣé mọ̀ yí pé yóò ṣòro láti lè bára wa jà lájàdíjú? Ó dìgbà tá a bá tó ṣàtúnṣe dáàyè tá a ṣàtúnṣe dé yìí tí ó gbọ́. Àbá tí wá sùúrù wa ìbá tí jó tán o. Kí ló wá fà tí sùúrù wa fi jó tán? Ẹ wá ní oyè ọmọ ọba tí ọmọ ọba máa jẹ bíi mọlúbìnrin, mọdérin, mọjírin, mọríwàwù, jókòtò wá tá a bá ti fẹ́ jẹ́ mọ́mìmì owó là á mọ̀ kó wá tá a sì wá mọ̀ jẹ́ lọ́dọ̀ yín. Owó ẹnìyẹn ẹjẹ́ àlọ́dọ̀ mọ̀ Ọlọ́run wá kádàrá kí n sọ̀rọ̀ wájú wọn níjọ́ náà. Mo ní bàbá mi àpèjúwe ń tẹ̀ ń sọ yìí ó dàbí ìgbà tí bàbá wa tó jọ bí àwa àti yín tó fi lélẹ̀ tá a ní kẹ́yìn ò mú yàrá kan àti pálọ̀ kan kẹ́ ẹ máa gbádùn ẹ̀ táwa yòókù wa fẹ́ mú yàrá kọ̀ọ̀kan tẹ́ lẹ́ẹ̀mọ́ gbogbo rẹ́ǹtì lọ́wọ́ wa. Mo ní ṣé yóò sì rọrùn bẹ́ẹ̀? Kò sí ní táàbí tán wọ́n láwọn ọmọ gbowó ọ̀dà tó yá àwa ọ̀dọ́ tá a lọ ni wọ́n fojú kékeré wò wá ẹjẹ́ á padà sọ́dọ̀ àwọn bàbá. A bá lọ bá àwọn bàbá mọ́gàjì wọ́n ní etí wo ní gbọ́ àwọn ọ̀gbọ́n rí látijọ́ táwọn ti délé ayé. Àwọn tí wọ́n bá Adégoróyè ló gbà ní láyé Adégoróyè tí wọ́n bá pèèyàn pé kó wá joyè ọmọ ọba Adégoróyè ni ó tún fún lówó lápò ara rẹ̀ pé fi robi fáwọn èèyàn tí wọ́n bá wá. Wọ́n ní láyé Abímbọ́lá bó ṣe rí nù. Láyé Tádéṣe tó sojú tiwa 20,000 ni bàbá ọ̀kà lé èèyàn lọ́wọ́ èyí tó sojú wa tó bí 2 àbí 3 pé bá lè jù rẹ̀ bá dé fi ṣe 20,000 nípa ńgbà náà o. Ó tó nǹkan ṣe o. Gbogbo èyí la fi ṣàkàwé fún bàbá wo Olúwo nígbà táwọn mẹ́gàjí àti àwọn ọmọ ọba ilẹ̀ wo lọ bẹ̀. Bàbá wo Olúwo ní kò sí tọ́jọ́ o. Àwọn ọmọ gbowó náà ni o. Ibẹ̀ ni àwa náà ti wá sọ wípé àwọn bàbá àwa fẹ́ yarí àwọn bàbá mọ́gàjí ní ẹ má yarí àìlọ́dọ̀ ọba lẹ́ẹ̀kan kọ́ gbantá bá wí ẹjẹ́ alọ lẹ́ẹ̀kejì kò yàtọ̀ alọ lẹ́ẹ̀kẹta kò yàtọ̀ alọ lẹ́ẹ̀kẹrin kò yàtọ̀ ńgbọ̀dẹ lẹ́ẹ̀karùn wọn láwọn ò fẹ́ rí wa láàfin mọ́. Wọ́n ní Olúwo sọ pé òun ò fẹ́ rí yín mọ́ o. Ńgbà tá a bá wá ní ẹ̀hónú tÓlúwo lóhun ò fẹ́ rí wa mọ́ ń bo ní a máa lọ a jẹ́ wípé eléyìí yóò lè gbọ́ o. Ẹnìkan fi ń dápara lẹ́ẹ̀kan ó ní àwọn ìran kan jẹ 9 léra wọn ẹjẹ́ lè yọ jẹ 2 léra wọn káwò. Ẹgbẹ́ yọ gan lọ́dọ̀
mú lọ́dọ̀ yìí ẹni ọmọ pé ìwà lèèyàn fi rọmọ àdúgbò fẹ́ ẹjọ́ kan tí ẹ̀tọ́ jẹ́ ló fún gbogbo yìí o tọ́ba wá sàwọn ni wọ́n jẹ mẹ́sàn-án kọ́ ìdí nù tó fi yẹ kẹ́ kí àwọn bàbá mi pé ọlọ́run pé kí wọ́n lo 100 ọdún àtẹ̀yọ kan wọn pé ní pèbí. ẹjẹ́ àti kábíyèsí fáwọn àgbẹ̀. tí wọn ò bá lò pé àwọn náà balabala ni wọ́n máa ṣe máa kíyèsí o tẹ́ bá rọ́mọ kìnìún láàrin ìjù rere ìwà bí ọba ò ní jìnnà sí o tẹ́ bá sì rọ́mọ òfìjẹ tẹ́ mú wá sáàrin ọlá pé kó lè bá wà tọ́lálá níjọ́ tó bá ti rẹ́sí ní òtún mọ̀ òkú papòkù fẹ́sì ọmọ èèyàn àtàtà ní ìsíwáwú o. èyí tó wá mú wa jáde nísìn a ti pera wa lórúkọ oríṣiríṣi níwò kọjá o táwọn ọmọ ọba dákẹ́ o bíi àṣẹ dandan emir emperor àróló olódùmarè gbogbo ẹ̀ láti jẹ́ kọjá lọ ọmọ ọba ọ̀sọ̀rọ̀ bó tiẹ̀ jẹ́ wípé orúkọ téèyàn bá ń dá jẹ́ ilé èèyàn máa pè ní bó ṣe wù ú èèyàn lè dé Ìbàdàn kó jẹ́ Sàámú orúkọ tó bá wọ ọmọ ní jẹ́yìn odi ṣùgbọ́n ó kọ gbogbo wa èèyàn ò lè gbójú sókè kó sì wọlé kó pé òun fẹ́ kéǹjì ẹ̀ adákẹ́ èyí tó wá mú ẹ̀mí sùúrù wájọ tán òun ni Aláàfin Ìwó kí Aláàfin ó tó mọ jẹ́ Aláàfin ó ní ìtàn tó rọ̀ mọ́ kó tó mọ jẹ́ Aláàfin kí Ọwá ó tó mọ jẹ́ Ọwá ó ní ìtàn tí ó sọ pé in tó so mọ́ rẹ̀ tó ń fi ń jẹ́ Ọwá kí Ọ̀ràngún tó mọ jẹ́ Ọ̀ràngún ó ní ìtàn tọ́ràngún fi ń dọ́ràngún kí Ọ̀ọ̀nìrìṣà kò tẹ́mọ́ lẹ̀ tẹ́mọ́ ẹni okun wọn ló sùn kún wọn lága ọ̀já mọ́ ló kó làálàá sọnà kó tó mọ̀ jẹ́ Ọọ̀ni onítàtọ́rọ̀ mọ́ àwa náà dá ń jẹ́ Olúwo tilẹ̀ Ìwó nítàn téèyàn ò bá mọ̀ tá a máa béèrè ọmọ ọba ìtẹ̀síwájú wo lágbà. àti pé dúkìá àjọ ni lórúkọ wa tá a jọ ń jẹun kì í ṣe dúkìá ìdílé kan kì í ṣe dúkìá ẹnìkan ṣoṣo agboolé 140 ní ìjọba ńlẹ̀ Ìwó òun gẹ́gẹ́ bí ẹnìkan agboolé ẹyọ kan nínú 140 ló ti wá ìwọ nìkan ṣoṣo wà kéǹjì pààrọ̀ orúkọ tí àwọn bàbá tiwa ti fi wálẹ̀ ṣe pé kìíní sọ pé wà lọ́mọ àlè ni ó kọ táà ní tàn táà ní ọ̀rọ̀ táà ní àṣà tó so mọ́ ẹ lọ bèèrè Aláàfin Ọ̀yọ́ nìkan ní jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ní gbogbo ilẹ̀ Yorùbá ẹ̀sìn kábíyèsí fáwọn àgbẹ̀. òun nìkan ló sì ní Ọ̀yọ́ Mèsì ṣé àwa náà máa jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò sápàrọ̀ ọ̀sà sápàrọ̀ jagun ápàrọ̀ ọ̀tọ́ ápàrọ̀ ọ̀dọ̀fin àrò àgòrò àwa ní Ọ̀yọ́ Mèsì làwa náà fẹ́ máa lò àbí Ìwó Mèsì nítorí ìdí èyí gbogbo ìdílé mẹ́tẹ̀ẹ̀ta tí 40 mọ́gàjí àti ẹyọ kan ń sọ nígbà tó báyìí wípé àwa ò jẹ́ Aláàfin Ìwó Olúwo tilẹ̀ Ìwó ni àwa fẹ́ máa jẹ́ ńlá sì máa jẹ́ títí tá yóò fi parẹ́ ibikíbi tí èèyàn bá ti wá fẹ́ pààrọ̀ orúkọ wa sí nǹkan míì kọlọ tẹ̀lú mi dùn
tí ó ti máa jẹ́ orúkọ tó bá fẹ́ jẹ́ kì í ṣèlú wo tẹ́lẹ̀ yìí o. nítorí ìdí èyí ní tá à ń sọ fún ìwé ìròyìn a ti sọ fún gbogbo mùsùlùmí ilẹ̀ wo tá a ti kọ sínú ìwé àwọn ẹ̀sùn ìṣe àtiwá Adéwálé Àkànbí tá a kọ̀ tí wọ́n ṣiṣẹ́ lórí rẹ̀ tí wọ́n ò rábọ̀ mú wá fún wa láti bí odidi ọdún kan báyìí. a ti sọ fún gbogbo kìrìtẹ́nì ilẹ̀ wo fún láti bí ogún ọdún kan ní ìsìn tí wọ́n ò rábọ̀ kankan mú wá fún wa. a sọ fún lẹ́gbẹ́lẹ́gbẹ́ a sọ fún lọ́gbàlọ́gbà pẹ̀lú ìwé àtẹ̀rí tá à ń fún wọn tí wọ́n sì ń sáìn rẹ̀ tí wọ́n sì ń sọ pé àwọn rìsíìfù rẹ̀. a sọ fún gbogbo lọ́balọ́ba ilẹ̀ Ìwó tá à ń pè ní Ìwó Traditional Council kó tó di wípé sùúrù wá jó tán yìí o tí a tún sọ fún Ìwó Board of Trustee o wọn ò ráwọ̀ kankan mú wá fún wa lórí rẹ̀ bí bá a ṣe ń sọ̀rọ̀ yìí o làwa rí wípé bóyá àgbégbọ̀nà ká pariwo ká ló jẹ́ kó rí bẹ́ẹ̀ tá a bá wá tó pariwo fún gbogbo aráyé tí wọn bá tún gbọ́ báyìí àwa ní kọ̀ láti fẹsẹ̀ òfin tọ́ nítorí ìdí èyí lẹ́yìn gbogbo akitiyan wa yìí tá a bá rí wípé pàgó náà ló tún já sí ìṣe ìwà ata tá a gún lódó tá a lọ lọ́lọ́ kò tún padà kò ní ní nǹkan kan ní ìdílé àgbàlẹ̀ ẹ̀jọ̀ lọ. àwa ń rọ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ọmọọba Nurudeen Jackson Adeleke kó bá wa mójútó ilẹ̀ Ìwó nítorí wípé àìbá wa dá sí ariwo tá ń pa ló jẹ́ kí àlàbọ̀rùn ó dẹ̀rù mọ́ wa lọ́wọ́ o. ó yẹ mo máa ń sọ níbikíbi wípé kò sí ní tó burú ní ìparí ká fi gi àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n bá kọ́lé alámọ̀ tójò wá ń bọ̀ tí wọn ò rí gidigidi èèyàn lè fi gi àròlé rólé o kójò mọ́ bá dalẹ̀ àlàpàwò ṣùgbọ́n aburú gidi ni kí igi àrèrè ó yọwọ́ káwá àwọn ọ̀jọ̀gbọ́n kí wọ́n wá má lè péjọ padà kí wọ́n pààrọ̀ rẹ̀ sí igi ìrókò wọ́n ti forí korí wọ́n ti fi igi àrèrè rólé o igi àrèrè ti yọwọ́ o àwọn agi ìrókò subhana rabbika.